Mo kí gbogbo wa nínú ilé, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kẹ́yin sísítà mi, bẹ́ẹ̀ ni mo mà kẹ́yin brọ́dà mi o. Àrólé bàbá tẹ́ntẹ́n ni o, Olúmọ̀ẹ́k ọba lọ́la JP. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí lórí ìkànnì àwa ọmọ Yorùbá ajìjàgbara ọ̀tàkù àwáyé. Mo kí wa wípé a kú iṣẹ́ takuntakun. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé tí ẹ jẹ́ ọmọ Yorùbá ajìjàgbara, tí ẹ wà nílé bẹ́ẹ̀ tí ẹ tún wà ní òkè òkun. Mo kí yín wípé a kú bí ojú ọjọ́ ṣe rí. A dẹ̀ kú bí ìlú location 419 bó ṣe dà o. Kò lè yà wá lẹ́nu nítorí pé àwọn tó ní nǹkan fún ara wọn náà ló fún ara wọn bà nǹkan wọn jẹ́. Ṣùgbọ́n tó bá ṣe bí èmi àti yín ni, lágbára Elédùmarè, ilẹ̀ Yorùbá tí à ń pòǹgbẹ tí à ń pariwo sí wípé kó dé tó jẹ́ Yoruba Nation, a tẹ gbogbo wa lọ́wọ́ o. Mo kí yín bí ẹ ṣe ń wọlé. Mo kí yín o, èmi ọmọ yín náà ni, èmi àbúrò yín, àrólé bàbá tẹ́ntẹ́n ni o, Olúmọ̀ẹ́k ọba lọ́la JP. Kí a tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò ti ọ̀sán yìí tàbí àárọ̀ yìí lọ́dọ̀ yín tàbí alẹ́ yìí lọ́dọ̀ yín, ẹ jẹ́ ká kọ́kọ́ fìbà fún Olódùmarè, ọba tó dá wa sílé ayé, ọba tó ní ẹ̀mí èmi àti yín, ọba tí ó jẹ́ ká mọjọ́ tòní, tí ò jẹ́ ká ṣẹ́kù, tí ò jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá. Ẹ jẹ́ ká kọ́ dúpẹ́, ẹ jẹ́ ká ṣèbà fún Ọlọ́run Elédùmarè náà. Bàbá wa àti Ọlọ́run wa, kábíyèsí ọba olùgbàlà, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́, agbé ọ̀gá yìn lógo lórí ayé wa, agbé ọ̀gá yìn lógo lórí ẹbí wa, agbé ọ̀gá yìn lógo lórí gbogbo ayé ọmọ Yorùbá Nation jákèjádò àgbáláyé. A dúpẹ́ fún ibi tẹ́ ẹ ràn wá lọ́wọ́ dé. Ẹ jẹ́ ká ṣọ̀fọ̀, ẹ jẹ́ ká fojú sunkún ara wa, ẹ jẹ́ kí ìbànújẹ́ jẹ́ tiwa, ò jẹ́ kó bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà wa. Bàbá wa, agbé ọ̀gá o, a yìn ọ́ lógo nítorí pé o mú wa lọ láyọ̀, bẹ́ẹ̀ ló sì tún mú wa ń padà bọ̀ láyọ̀ àti àlàáfíà lọ́jọ́ tòní, láti tún wá jíyìn, láti tún wá bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ lọ́jọ́ tòní, láti wá pàkíyèsí wọn sí gbogbo bó ṣe ń lọ ní ilẹ̀ location 419. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin lọ́ba tí ẹ̀ ń ṣe àṣà àti àpáta wa, ẹ̀yin lọ́ba tí ẹ dúró tì wá, ẹ̀yin lọ́ba tí ẹ dáàbò yín bò wá. Ọlọ́run ayérayé, agbé ọ̀gá o, a yìn ọ́ lógo fún àtijẹ àtimọ̀ èyí tó ń pèsè fún wa, fún àtinú àtilò èyí tó ń pèsè fún wa. Ọlọ́run ayérayé, agbé ọ̀gá, Ọlọ́run májẹ̀mú, agbé ọ̀gá, Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin, agbé ọ̀gá. Bàbá wa, ǹjẹ́ a tún wá jáde lọ́jọ́ tòní o láti bá gbogbo àwọn ènìyàn wa sọ̀rọ̀ nílé. Ọ̀rọ̀ tá bá máa sọ lónìí, Ọlọ́run ayérayé, jẹ́ kó ṣe iyebíye létí àwọn ènìyàn wa, jẹ́ kí wọ́n gbọ́, jẹ́ kí wọ́n fi lò. Ọlọ́run Elédùmarè, èyí tá a fẹ́ sọ lónìí, gbogbo ẹni tó bá wá sọ wípé kí ló dé tá a fi sọ wípé òun fẹ́ wá àtáàkì wa lé lórí, ìwọ Ọlọ́run Elédùmarè, jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀, Olú Elédùmarè, Olúwa jẹ́ kó gbèrú ẹni bẹ́ẹ̀ gbé. Ọlọ́run alágbára, gbogbo àwọn ènìyàn tí wọ́n sọ wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media pé àwọn fẹ́ máa ta fà bí àwọn fẹ́ máa ṣe ohun ìbànújẹ́, Ọlọ́run ayérayé, jẹ́ kó máa forí ara wọn gbé o. Ọlọ́run alágbára, gbogbo ẹni tó ń wò wá tinú ń bí tó sọ pé ó fẹ́ ṣe wá ní jàǹbá jẹ́ kó máa jẹ́ tiwọn. Ọlọ́run alágbára, mo wá fi gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ jákèjádò àgbáláyé tí a pòǹgbẹ àbí tí a ń sọ̀rọ̀ lórí Yorùbá Nation yá fi wá lé yín lọ́wọ́ o. Ifá tá bá fi lé yín lọ́wọ́ kì í fọ́, àwò tá bá fi lé lọ́wọ́ kì í ya. Ayé wa má jò bàjẹ́, ayé wa má jò tí, má jà tẹnugbó bí ọwọ́ o. Ọlọ́run ayérayé, ẹ dúró tì wá, ọwọ́ ayé má jò ká wa, ọwọ́ ọ̀tá má jò ká wa. Bí wọ́n bá ṣe ń sá, jẹ́ kó máa dà lé wọn lórí. Gbogbo àdúrà rere èyí tí àwọn abiyamọ ń ṣe fún wa lójoojúmọ́ fún ìdàgbàsókè, fún ìlọsíwájú ilé ayé tiwa, ẹ jẹ́ kó máa mọ́ wa lára. Ọlọ́run ayérayé, ẹ ṣàánú fún wa o. Ẹ dáàbò yín bò wá torí pé ẹ̀yin nìkan náà la gbójúlé o. Lẹ́yìn yín kò sí Ọlọ́run mìíràn mọ́ o. Ọlọ́run alágbára, a pè yín lónìí, ẹ wá bá wa jókòó síbi tá a jókòó sí yìí, ẹ bá wa gúnlẹ̀ sí orí àga ètò yìí. Gbogbo nǹkan tá a bá máa sọ, ẹgbẹ̀nu wa sọ o. Jésù Kristi, ẹ ṣàánú fún wa. Ilẹ̀ Yorùbá tá à ń wojú yìí, ẹ jẹ́ kó jẹ́ tiwa. Ilẹ̀ Yorùbá yìí, ẹ jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́, ẹ má jà ṣàṣedànù. Gbogbo wa pátápátá nígbà tí ilẹ̀ Yorùbá náà bá dé, má jẹ́ kó fi wá ṣàwátì o. Ogun ti débodè, ìwọ Ọlọ́run mi,
obìnrin ogun yìí má jẹ́ kó kó wa lọ o ọlọ́run alágbára ogun yìí má jẹ́ kó borí ẹbí mi má jẹ́ kó kó ẹbí mi má jẹ́ kó kó gbogbo àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ Yorùbá Nation ṣùgbọ́n àwọn ọ̀tá wa tí a bá sọ̀rọ̀ tí wọn kò gbọ́ jẹ́ kí wọ́n bá ogun lọ o ọlọ́run alágbára gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá eléyìí tí wọ́n di Yorùbá lẹ́sẹ̀ mú tí wọ́n ní kò ní lọ ọlọ́run ayérayé àwọn ni kò jẹ́ kó bá ogun yìí lọ Jésù Kristi bẹ́ẹ̀ ni kò jí orí o Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù ṣolúwa. ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara ọ̀tá kú àwáyè ẹ jẹ́ ká gbọ́ national anthem wa ká tó máa lọ. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Olúwa dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Mo jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣọ̀ fún wàrà àti fún oyin ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀ ìtànṣọ́ oòrùn láti ilẹ̀ ìjáde Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá ọkàn iṣẹ́ ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀ mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùmarè. àṣẹ Èdùmàrè bàbá tẹ́ntẹ́n. Mo kí gbogbo wa pé ẹ kú ilé o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin sísítà mi bẹ́ẹ̀ ni ẹ̀yin brọ́dà mi o. Mo kí gbogbo wa wípé ẹ kú ilé Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè. Mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan sí i mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà mo kí obìnrin bẹ́ẹ̀ ni mo kí ọkùnrin mo kí àlejò tí ò kì í ṣe Fúlàní ẹ kú ilé o. Èmi ọmọ yín àrólé bàbá tẹ́ntẹ́ ni o Olúmike Ọbalọ́lá JP. Àtútù dé lọ́jọ́ tòní ẹni tó bá sọ wípé a ò ní dé òun náà la ní máa dé bá o ṣùgbọ́n ẹ̀yin tèmi tí ẹ ti ń retí mi tí ẹ ń wò níwò wípé kí n ṣáà máa dé ṣá lójoojúmọ́ kájọ máa sọ̀rọ̀ Yorùbá Nation yìí kájọ máa gbé lárugẹ kádẹ̀jọ máa sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ fún àwa ọmọ Yorùbá gbogbo yín ni mo kí o. Ẹ̀yin tèmi bí ẹ ṣe ń wọlé ìyá mi tàbí bàbá mi Balógun Abíọ́dún mo mà kí yín bẹ́ẹ̀ o Balógun Abíọ́dún ẹ káàbọ̀ sórí ètò ẹ jọ̀wọ́ orí ìkànnì ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara òun la lò lọ́jọ́ tòní o ká tó máa lọ ẹ jẹ́ ká gbórin ajìjàgbara yìí ká fi kí gbogbo yín wípé ẹ kú lé torí pé èmi ò lo ìkànnì àrólé ṣùgbọ́n mo wá sí orí ìkànnì ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara orí ìkànnì yìí ni mo lò lénìí ẹ jẹ́ ká gbórin
ajìjàgbara kó tó di pé a tẹ̀síwájú nínú ìkànnì yìí ẹ jẹ́ ká gbọ́ orin ajìjàgbara kó tó di pé a tẹ̀síwájú. ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pe àwọn èèyàn wọlé o ètò náà ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu nìyẹn o ẹ pe àwọn èèyàn wọlé ẹ pa àwọn èèyàn wọlé ẹ pa àwọn èèyàn wọlé ajìjàgbara ọ̀tá kú àwáyè ẹ pa àwọn èèyàn wọlé fún mi o ẹ má jẹ́ kí n wò níwò wípé kí ló dé tí mi lo ìkànnì àrólé irọ́ o ẹ jọ̀ọ́ ẹ̀yin tajìjàgbara ó yẹ ẹ jáde síta. ajìjàgbara nìyẹn o ẹ̀yin tiwa mo kí yín o. ẹ̀yin tajìjàgbara mo ní mo kí yín o ẹ̀kúlé 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 o. ẹ̀yin akọni mẹ́fà mo ṣí fìlà fún yín o ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ̀yin akọni mẹ́fà mo kí yín o. àwọn ajìjàgbara wọ́n ní kí n máa kí gbogbo yín nínú ilé wọ́n ní kí n kí yín pé ẹ kú ilé o ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ ń bẹ tí a fẹ́ sọ lọ́jọ́ tòní ẹ̀yin ajìjàgbara ọ̀rọ̀ ń bẹ tí a fẹ́ sọ lọ́jọ́ tòní o ẹ súnmọ́ mi. ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara mo kí yín ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá mo kí gbogbo wa pátápátá ẹ̀yin akọni mẹ́fà tí ẹ dilẹ̀ Yorùbá mú tí ẹ ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Yorùbá ẹ̀yin akọni mẹ́fà ẹ̀yin náà rèé lójú agbágbé àwọn tí wọ́n bá ń wò ó wípé àwọn wo ni akọni mẹ́fà gan ẹ bá wa máa sọ fún wọn wípé àwọn akọni mẹ́fà tí wọ́n dilẹ̀ Yorùbá mú rèé o àwọn akọni mẹ́fà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ wípé àwọn ò ní fún Fúlàní láàyè láti kó ilẹ̀ bàbá wa lẹ́rú àwọn akọni mẹ́fà náà rèé àwọn lẹ́ ń wò ní ọwọ́ lọ́wọ́ yìí àwọn lẹ́ ń wò yìí tí wọ́n ń bẹ ní ilẹ̀ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gudugudu méje bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe yàyà mẹ́fà àwọn ènìyàn ti ń gbìyànjú láti mọ àwọn akọni mẹ́fà yìí láti mọ kí ni wọ́n ń ṣe gan kí ni iṣẹ́ wọn òun náà ni mò ń sọ fún yín yìí o ibi tá a bá ti gbọ́ wípé Fúlàní wọnú igbó àbí wọ́n ń bẹ́ńbẹ́ àwọn akọni mẹ́fà wọn a lọ máa kí wọn níbẹ̀ wọn a lọ máa yẹ̀ wọ́n wò wípé orí ilẹ̀ tí wọ́n wà yìí kì í ṣe ilẹ̀ bàbá wọn wọn a sì máa bá wọn ṣeré àwọn akọni mẹ́fà náà rèé tí a bá gbọ́ wípé wọ́n kidnap èèyàn kan níbì kan àwọn akọni mẹ́fà yìí wọn a tún máa kàn síbẹ̀ o mo kí yín ẹ̀yin akọni mẹ́fà tẹ́ ẹ dilẹ̀ Yorùbá mú tí ẹ wà nínú ẹgbẹ́ ọmọ Yorùbá ajìjàgbara tí ẹ dilẹ̀ Yorùbá mú mo kí yín o mo ṣèbà fún yín ẹ̀yin akọni mẹ́fà ewé a máa jẹ́ àjíǹde ara máa jẹ́ fún yín o gbogbo igi tí elégbèdè yín bá fọwọ́ bà báyìí a máa dún fún yín ẹ̀yin akọni mẹ́fà ilẹ̀ Yorùbá mo ṣèbà lọ́wọ́ yín kí n tó wọlé o mo júbà lọ́wọ́ alára mo júbà lọ́wọ́ aṣẹ̀dá mo júbà lọ́wọ́ Elédùmarè atẹ́rẹrẹ kárí ayé èmi ọmọ yín náà ni àrólé bàbá 1010 Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP ẹ̀yin akọni mẹ́fà mo ṣèbà fún yín mo ṣèbà fún yín o ọwọ́ yín á máa ròkè ẹ̀yin akíkanjú ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni mo fẹ́ fi gbogbo àkókò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin OPC New Era àti OPC bàbá wa Adésọpé àti OPC bàbá wa Fáṣẹ̀hùn mo mà dúpẹ́ lọ́wọ́ yín o mo ṣèbà ẹ ṣé o àti ń rí iṣẹ́ ọwọ́ yín àti ń rí iṣẹ́ ọwọ́ yín o àti ń rí iṣẹ́ ọwọ́ yín àwọn kan pè mí wọ́n bá èmi àrólé bàbá 1010 sọ̀rọ̀ Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP wọ́n pè mí ní òru àná wọ́n ní àwa ti dìde o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin bàbá wa Fáṣẹ̀hùn ẹ̀yin bàbá wa Adésọpé ẹ̀yin bàbá wa OPC New Era mo kí yín gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ ọpọlọ o ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe sí ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin jagunjagun wa ẹ̀yin ni mo fẹ́ bá ní gbólóhùn lọ́jọ́ tòní o ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí ẹ má jẹ́ rò pé kí ló dé tí mi ò lo ìkànnì àrólé
tó fi jẹ́ ìkànnì ẹ̀yin ajìjàgbara ni mo wá lò torí iye èèyàn tí mò ń wò yìí ò tí ì tó kò tó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó ṣe iyebíye ó ṣe pàtàkì mi ò kì í ẹ̀yin tí mò ń wò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pe àwọn ènìyàn wọlé torí pé ọ̀rọ̀ ń bẹ tí a jọ fẹ́ sọ ní ti ọ̀sán yìí tó ṣe pàtàkì tó ṣe kókó ẹ mọ̀ pé èmi àròlé bàbá 1010 olúmọ ẹ̀kọ́ balọ́lá jp tí n bá ti jáde síta ohun tí n bá ti mú wá fún yín ẹ̀yin náà mọ̀ pé kọ̀ǹfàmù ni lẹ́jíìtì mi n tá a rán mi ni òun ni mo ní kí n tún wá dìlífà fún yín láàárọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ bá mi pe ọmọdé wọlé ẹ bá mi pe àlejò tí ò bá ń ṣe fúlàní ni o torí pé gbogbo ọmọ fúlàní tó bá wo orí ìkànnì yìí gbogbo ọmọ fúlàní tó bá wo orí ìkànnì yìí orí ẹ ti burú orí ẹ dẹ̀ ti gbàbọ̀dè orí ẹ ti ṣe kíni ó ti gbàbọ̀dè lẹ́sẹ̀kẹsẹ̀ ni o orí ẹ burú orí ẹ dẹ̀ gbàbọ̀dè torí pé èmi ò fẹ́ fúlàní ìran èmi àti fúlàní ọ̀tá ni wá torí pé kíni wọ́n ta ẹ̀jẹ̀ àwọn èèyàn wa sílẹ̀ àti di ọ̀tá ara wa ṣùgbọ́n lẹ́yìn ọmọ ọkọ ilẹ̀ yorùbá ẹ bá mi pe onílé wọlé ẹ bá mi pe àlejò tí ò ń ṣe fúlàní ẹni mo ní kí wọ́n súnmọ́ mi pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ́jọ́ tòní ó máa ṣe iyebíye létí wọn ó dẹ̀ máa wà very important fún wọn láti lò ṣé ẹ mọ̀ wípé ogun ti wọlé ẹ̀yin ọmọ yorùbá ẹ bá mi lọ sí orí WhatsApp kọ̀ọ̀kan ẹ gbé prógrámù yìí wọlé ẹni mo ní kí wọ́n súnmọ́ mi ẹ bá mi lọ sí orí Facebook kọ̀ọ̀kan ẹ jọ̀wọ́ ẹ bá mi pè wọ́n wọlé ń bẹ̀ ẹni mo ní kí wọ́n súnmọ́ mi pé ọ̀rọ̀ ìní tí n bá rí oyè èèyàn tó yẹ kó wọlé sórí ìkànnì yìí mo máa pa fóònù yìí mi ò ní sọ ohun tí mo fẹ́ sọ ẹ jẹ́ ká jọ ṣe iṣẹ́ yẹn mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n wọlé wá kí tó deliver message yìí so that message tí mo fẹ́ deliver yìí a lè go viral then àwọn èèyàn á lè bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí kì í kàn ṣe pé kí wọ́n share program èmi àrólé nìkan ni ẹ̀yin náà mọ ètò mi pé tí n bá ṣètò mi tán bẹ́ẹ̀ bá rí nǹkan 6 7 tẹ́ ẹ máa mú lọ́wọ́ pé nǹkan rèé tí mo dì mú rí jù bẹ́ẹ̀ lọ mú o ṣe rí ìkànnì prógrámù tọjọ́ tòní ó níye àwọn ènìyàn tí mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí àwọn èèyàn yẹn tí ẹ bá wọlé tí wọn ò bá gbọ́ then nǹkan tá a fẹ́ sọ yìí kò ní tètè débi tó yẹ kó dé àwọn tọ́rọ̀ yìí kàn gangan kò ní dọ̀dọ̀ wọn òun la ṣe máa ń sọ fún yín pé ẹ máa bá wa tó yẹ pé ìkànnì àrólé ni mo lò ń sìn tó jẹ́ ti ìkànnì àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá tó jẹ́ ti àrólé olúmọ̀ọ́ mi láì pariwo jùjùjù ẹ̀yin tèmi àti ti wọlé bẹ̀tẹ̀ mi ò lo ìkànnì yẹn mo ni mo ṣe wá sí ọ̀dọ̀ ẹ̀yin ajìjàgbara so ẹ gbé lárugẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ẹ jẹ́ ọmọ Yorùbá ajìjàgbara tẹ̀wà lórí mo ti máa ń sọ fún yín ẹ̀yin ajìjàgbara kíkọ́ ṣe pé ẹ wọlé sórí ìkànnì yìí nìkan láti máa gba information bí kò ṣe wípé tí a bá ń ṣe live program ẹ máa gbé ìkànnì yín yìí tó jẹ́ ìkànnì ẹ̀yin akọni ẹ̀yin ajìjàgbara yìí ẹ máa gbé lárugẹ ìkànnì tẹ́ ẹ wà nínú ẹ̀ tẹ́ sọ pé ọmọ ẹgbẹ́ yìí ni mo jẹ́ ẹ máa gbé lárugẹ tẹ́ bá ti rí pé a bẹ̀rẹ̀ ètò ẹ máa wo live program kẹ́ ẹ máa share ẹ̀ káàkiri kò dìgbà tá a bá ṣe parí program tán kẹsẹ̀ wá máa wò àbí kankan ẹ máa wo live kẹ́ lè máa gba information yẹn ní fresh ibi tẹ́lẹ̀ tí máa rí owó ra data ọlọ́run elédùmarè bàbá mi á pèsè fún yín á fi owó jíǹkí wa lágbára elédùmarè ẹ̀yin ọmọ Yorùbá Kàbírù ajagungbadé bàbá mi mo kí yín o ẹ ti wà ń bẹ̀ ẹ dúró sọpẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ń wò mí mo kí yín mo mọ̀ wípé ọmọ ọkọ nìyí ẹ kì í ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ wà lórí ìkànnì yìí ẹ jáde wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ tọ̀sán yìí bẹ́ẹ̀ ni àánú díàdù mo kí yín náà o àánú mo kí yín ọláyẹmí mo kí yín o ayọ̀bámi olúwaṣeun alábí mo kí yín ẹ káàbọ̀ o ẹ bá wa share program yìí ní kíákíá gbogbo ẹ̀yin tí ẹ ti wà lórí ètò látẹ̀ẹ̀kan ni mo kí o èmi ọmọ yín àrólé bàbá 1010 ni o olúmọ ẹ̀kọ́ balọ́lá jp tí ajá ò bá rí kì í gbó
èmi àrólé bàbá tẹ́ntẹ́ tí mi ò bá rí bẹ́ẹ̀ ni èmi ò kì í mi dédé ń sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ Yorùbá Nation yìí mo sọ fún yín pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ rí wa lórí ètò iṣẹ́ ń lọ èyí tẹ́ ẹ mọ̀ wá wípé láì jáde wa iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ à ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí kó lè tẹ̀ wá lọ́wọ́ àkọ́kí dédé ń pariwo lórí social media nìkan bá a ṣe ń pariwo yẹn bẹ́ẹ̀ náà la tún ń pariwo yẹn lábẹ́lẹ̀ ta tún ń ṣiṣẹ́ yẹn takuntakun Túndé Oyèlérè mo kí yín ẹ káàbọ̀ o Kẹ́hìndé K Oyèlọ́lá mo kí yín ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa máa ṣí ẹ̀ ọmọ ìyá Àlàbí mo kí yín o ẹ káàbọ̀ o èmi àbúrò yín ni o àrólé bàbá tẹ́ntẹ́n olúmọ ẹ̀kọ́ balọ́lá JP à ń tì í sígbó Jagunlabi tí ń tira ẹ̀ sójú ọ̀nà ó ní ojú ọ̀nà nílé òun kì í ṣe inú igbó bẹ́ẹ̀ ni inú igbó nílé ọ̀bọ níbi tí àwọn ọ̀tá wa máa kú sí lágbára Elédùmarè mo kí gbogbo wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀yin ọmọ Yorùbá ìyá inú mi ń dùn bẹ́ẹ̀ ni ayọ̀ mi kú o ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ètò yìí ní ti ọ̀sán yìí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ jẹ́ ọmọ Yorùbá Nation mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká lọ gbáradì o ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká lọ gbáradì ṣé ẹ mọ̀ wípé a sọ fún yín ní ọjọ́ kìíní àná wípé àwa ọmọ Yorùbá Nation ẹ ṣeun bàbá mi ìyá mi Fadékẹ́mi Grace Àwòyẹmí olórúkọ ńlá mo kí yín o Olúwakẹ́mi Sọ́lá ṣórẹ̀míkún Àjàlá mo kí yín ẹ káàbọ̀ o Agnesco ọmọ ọpẹ́ mo kí yín Agnesco mo kí yín o ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara ẹ jọ̀wọ́ ṣẹ́rẹ́ yìí tẹ́ wà lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ tí ó bá ní àwọn alágbára tí ẹ mọ̀ tí wọ́n ń lo Facebook tí wọ́n ní Facebook ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí fún wọn ẹni mo ní kàn wá information kan wà lọ́wọ́ mi nsìn tí mo fẹ́ deliver fún wọn òun ni mo ṣe ń bẹ̀ wá pé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí ẹ mọ̀ pé ètò mi tí n bá jáde tí n bá fún yín ní information tí n bá fún yín bá bẹ́ẹ̀ ni ẹ máa bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ò ń fẹ́ tí n bá sọ information kẹ́ ẹ bá bẹ́ẹ̀ gan torí pé bá ṣe ń tú àṣírí yẹn à ń fẹ́ kí àṣírí yẹn máa tú kí àwọn tí a tú àṣírí yẹn síta yẹn kí wọ́n má lè carry out operation yẹn ṣe mọ̀ pé mo líǹkì secret kan lọ́jọ́ sí ní orí ìkànnì mi kan ní orí ìkànnì àrólé bàbá tẹ́ntẹ́n àrólé olúmọ ẹ̀kọ́ balọ́lá JP mo ní àwọn Fúlàní mo ní wọ́n ṣe meeting ní ọ̀dọ̀ Sẹ́ríkí nílùú Ìbàdàn mo ní wọ́n ṣe meeting yẹn mo ní wọ́n sọ pé wọ́n fẹ́ ju bomb sí ilé ọba ìlú Ìbàdàn ṣé mọ̀ pé mo sọ ọ̀rọ̀ yẹn eléyìí ò ṣe pé báyá wọ́n fi ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ mọ̀ mí ẹ mọ̀ èmi àrólé o ẹ mọ̀ mí pé èmi ò kì í sọ ọ̀kan tí ojú mi ò bá rí èmi ò dẹ̀ kì í wá sórí ìkànnì every time bí pé báyá torí pé mò ń ṣe kí Facebook kàn lè fún mi lówó àbí bá mò ń ṣe kí n lè ní followers tó pọ̀ ẹ mọ̀ mí o nǹkan tá a gbé lé mi lọ́wọ́ lèmi gbé dání o ọ̀rọ̀ mi rí bí ìjọ ni ṣe mọ̀ pé àwọn ìjọ kan wà tó jẹ́ pé ìjọ olóòótọ́ ni wọ́n ṣùgbọ́n tẹ́ bá dé inú ìjọ yẹn tó jẹ́ pé príṣì Jésù príṣì Olódùmarè ni wọ́n príṣì níbẹ̀
ó ti yé yín àwọn kan náà dẹ̀ wà ẹjẹ́ sọ̀rọ̀ yẹn tán now ṣe mọ̀ pé àwọn èèyàn tẹ́ máa rí ń bẹ̀ kò ní pọ̀ ní rí wọn kọ́ pọ̀ ẹ lè rí bíi 10 bíi 20 òní chọ́ọ̀chì yẹn wọn ò ní pọ̀ mú ó ti yé yín ò torí pé kí ni wọ́n gbòtítọ́ dání kì í ṣe pé báyọ̀ òtítọ́ yẹn ni ò jẹ́ kérò wọn pọ̀ o bí ilé ayé ṣe rí nìyẹn o bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ Yorùbá Nation yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ṣe é mọ̀ pé ń sìn à pariwo pé Yorùbá Nation Yorùbá Nation ibi tá a ti ń pariwo yẹn làwọn kan sì ń sọ pé lórí ọmú ló wà Tinubu lórí ọmú ló wà ò ní jábọ́ ibẹ̀ làwọn kan náà tún ṣe ń gba 10,000 tí mo máa ṣó fídíò wọn fún yín sìn nílùú Èkìtì níbi tó ti ń pín owó láàrin ara wọn ó ti yé yín bẹ́yẹn thank you my brother Ọlátúnjí Ọlámídé ẹ ṣeun bàbá mi thank you very much and thanks for the love you my brother Ọlátúnjí Afọlárin Kọ́dìrì mo kí yín o Ọlárewájú ni wá ní dèrò ẹ̀yìn ẹ jọ̀wọ́ ẹ gbé ìkànnì yìí ìkànnì ẹ̀yìn ajìjà agbára rẹ̀ ẹ gbé lárugẹ dádì mi Abíọ́dún Ògúntóyìnbó bàbá ẹ fún mi ní nọ́mbà tẹ́ ẹ fún mi ò rí ní orí WhatsApp ni ò tí ì jẹ́ WhatsApp yín o mi ò rí nọ́mbà yín lórí WhatsApp ò ní ò tí ì jẹ́ kí n pè yín mo wá nọ́mbà yẹn torí èmi ò kí ń lo direct number láti fi pè o fún ìdí kan tàbí méjì WhatsApp ni mo máa ń lò so mi ò rí nọ́mbà tẹ́ fún mi ẹ jọ̀ọ́ bá ti ń bá parí ètò ìtàn tú nọ́mbà yẹn jù sí mi bàbá mi Ògúntóyìnbó ẹ̀yin ọmọ Yorùbá kí ni mò ń sọ ni pé èmi àrólé bàbá tẹ́ntẹ́ Olúmọ Ọbalọ́lá JP tí n bá jáde tí mo bá wá fún yín ní information èmi jẹ́ kó yé yín nìyí ṣe rí àwọn ọ̀gá wa kan wà tó yẹ pé àwọn èèyàn náà à ń ṣiṣẹ́ yẹn lọ́sàn-án àti lóru ni ṣùgbọ́n tá ẹ bá rí èmi àrólé bíi pé ẹ̀ ń rí mi lójoojúmọ́ ẹ má kánà ẹ má wò ó kò séwu kò sí wàhálà iṣẹ́ ń lọ ni à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ni ìyá mi Táíwò Kíkẹ́ lọ́mọ Fásànmí mo kí yín ẹ káàbọ̀ o ìyá mi Táíwò àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá rèé mo kí yín o Kẹ́hìndé Kè Ayọ̀ọ́lá mo kí yín o Olúwaṣeun Arówólò àmọ́ Arówólò ní lágbára Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ gbé ìkànnì ẹ̀yin ajìjà agbára ẹ gbé lárugẹ ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ ìkànnì yìí eléyìí yàtọ̀ sí àrólé Olúmọ Ọbalọ́lá JP bàbá tẹ́ntẹ́ fún ara ẹ̀ ń gbé nǹkan ẹ̀ lárugẹ ẹ̀yin tèmi náà dẹ̀ ń gbé lárugẹ ẹgbẹ́ ìkànnì yín yìí ẹjẹ́ tábà ti wà lórí àpèrè ńsìn tá à ń sọ̀rọ̀ nínú yàrá ajìjà agbára yìí ẹ jẹ́ kí gbogbo àgbáyé máa mọ̀ wípé ẹ jẹ́ kí gbogbo àgbáyé ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ wípé à ń ṣètò lọ́wọ́ ẹ má kàn máa wo ìkànnì yín ní ẹ̀yin tẹ́ jẹ́ mẹ́mbà ni o tẹ́ jẹ́ mẹ́mbà ajìjà agbára gangan tẹ́ jẹ́ mẹ́mbà tẹ́ bá ti wọlé ẹ máa wo ṣóò wa tán torí pé ẹ̀yin lẹ ní ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ ìkànnì yìí gbogbo àgbáyé ló ti mọ̀ ọ̀rẹ́ dìbẹ̀ tẹ́ ẹ jẹ́ tábà ti wà lórí ètò ẹ̀yin náà ẹ máa gbé lárugẹ èmi ò lè sọ pé tẹ́ bá ń wo tẹ́ ti wà lórí èèyàn kan kódà bẹ́ẹ̀ wà ní orí timeline ẹlòmíì gan tẹ́ bá ti rí pé ajìjà agbára ń ṣètò ẹ jáde wá ẹ wá gbé ìkànnì yín lárugẹ torí pé gbogbo àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ní ẹ gbé ìkànnì yìí lárugẹ kì í ṣe ká máa ṣètò kéèyàn 20 èèyàn 30 máa wò wá ẹ máa gbé lárugẹ ẹ máa ṣí ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Arólé bàbá tẹ́ntẹ́ ni o Olúmọ Ọbalọ́lá JP dádì mi mo kí yín bẹ́ẹ̀ o mo kí yín òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ Abíọ́dún Ògúntóyìnbó mo nífẹ̀ẹ́ yín o bàbá ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run Elédùmarè á máa sọ agbára dùtun gbogbo ẹ̀yin akíkanjú tí ẹ wà lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ mi ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ lónìí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí ibi mo ní tó bá jẹ́ pé ẹ mọ babaláwo tí ẹ mọ àwọn tó jẹ́ ìṣẹ̀ṣe tó ní nǹkan ìṣẹ̀ṣe lọ́wọ́ tí ẹ bá mọ àwọn wòlíì wa tí wọ́n máa ń ṣí báìbù tí wọ́n lè tún pa ojú báìbù dà tí wọ́n tún ṣí padà ó ti yé yín bẹ́ẹ̀ ó ti dogun nìyẹn torí agbára ń bẹ nínú bíbélì bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ewé àtegbò bẹ́ẹ̀ ni agbára gidi ń bẹ nínú bíbélì bí ewé ṣe ń jẹ́ tí egbò ń jẹ́ bẹ́ẹ̀ ni bíbélì ń jẹ́ bí àrìrà ó ń jẹ́ bí àrìrà ni àwọn tí wọ́n mọ̀ lò ni wọ́n lè máa sọ pé wọ́n mọ̀ lò ṣùgbọ́n àwọn kan mọ̀ lò
àwọn bíi bàbá mi Ògúntóyìnbó bàbá ń lo bíbélì dáadáa. ẹ̀yin tèmi mo tútù délé ní mo dé bí mo ṣe ń dé. ẹni tó bá ní àní dé bá òun àbí tó láàní dé òun la àmà ní dé bá o. mo mà dé lọ́jọ́ tòní o. mo tún mú tuntun wá fún yín. ṣùgbọ́n ẹ̀yin tí àwọn tó ní information tí mo fẹ́ fún yín àwọn ni akíkanjú ilẹ̀ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá mi pè wọ́n wọlé. ẹ jọ̀wọ́ tó bá lẹ́ni tó ní bàbá tó jẹ́ oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ ẹ ní mo ní kí wọ́n yọjú sí mi kí wọ́n wá gba information yìí. àbí kí ẹ jọ̀wọ́ kẹ́ bá mi gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní ẹ bá mi lọ gbé bá wọn. ẹ ní mo ní kí wọ́n ṣiṣẹ́ lé lórí ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ní kíákíá. ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara ọ̀tá kú àwáyè. ẹ jọ̀wọ́ mo sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ sí mo tún fẹ́ repeat ẹ̀ nsìn. kí ni mo sọ? mo ní ìgbà kan Yoruba Nation à ń rú igbó bọ̀ ni. ẹ mọ̀ kéèyàn wà nínú igbó pẹ̀lú àdá pẹ̀lú ìbọn òun ló ń bẹ lọ́wọ́ wa o. à ń rúgbó yẹn bọ̀ torí inú igbó agijù ni níbi tí kìnìún paramọ́lẹ̀ òjòlá àwọn ẹranko búburú apanijẹ tí wọ́n wà òun làwọn ọmọ Yorùbá ti ń rúgbó bọ̀ tí a ti ń rúgbó bọ̀ tí bàbá wo lóyè Sunday Igboho kó wa sẹ́yìn tó ní ká máa tẹ̀lé òun torí ìlànà bàbá ni gbogbo wa ṣe ń tẹ̀lé. now ẹ̀yin ọmọ Yorùbá bá a ṣe wá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí a ti wà ní battlefield la wà báyìí a ti wá kúrò nínú igbó tá à ń rúbọ̀ yẹn a ti wá bọ́ sí battlefield. battlefield tá a wá wà yẹn òun ni mo ṣe sọ fún yín sí pé ẹ bá mi lọ sí orí ìkànnì tí àwọn akíkanjú bá wà ẹ bá mi pè wọ́n wọlé. ẹni mo ní kí wọ́n wọlé wá nítorí pé kí ni ogun ti wọ ilẹ̀ Yorùbá. àwọn kan wọ́n du owó àwọn kan ń dupò àwọn kan ń du agolo ráìsì àwọn kan ń du kinní kan. ẹ gbọ́ efi á jáde nídìí yín arúntú ẹ wò pé kí ló ń ṣẹlẹ̀ tí yín bá yín nìyẹn o. lẹ́yìn ẹ̀yin tí mò ń bá wí lẹ́yìn tí ẹ̀ tí ì gbọ́ tẹ́ ẹ̀ tí ì mọ ọ̀nà òtítọ́ àti ìyè ní o. tí bàbá mi Abíọ́dún Ògúntóyìnbó tó ń pìrìṣì sí yín lójoojúmọ́ wípé inú ìparun òun nílẹ̀ Nàìjíríà pé ká bọ́ sínú ilẹ̀ Yorùbá. táwọn bàbá mi akíkanjú gbogbo ń pariwo lójoojúmọ́ wípé ìdìbò ò lè ṣe ohun tó wà nílẹ̀ yìí àfi kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ mo ní tí ẹ bá ní ìkànnì àwọn akíkanjú tí àwọn alágbára ń bẹ tí wọ́n jẹ́ alágbára tòótọ́ mo ní ẹ bá mi pè wọ́n wọlé mo ní ẹ sọ fún wọn wípé èmi àrólé bàbá tẹ́ntẹ́ Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP ọmọ wọn ẹni mo ní mo pè wọ́n ẹni mo ní kí wọ́n súnmọ́ mi. ṣé ẹ mọ̀ wípé láti bí ìjẹta làwọn Fúlàní ti fi mọ́tò ni wọ́n ti fi mọ́tò ń rura wọn wọ ilẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ Yorùbá o ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fún ara ẹ̀ ńkọ́ ewu ni o. ṣe wá rí ewu tó ń bẹ lóko ṣe rí oko lóńgẹ́ yẹn ilẹ̀ Yorùbá ni ṣe wá rí lóńgẹ́ yẹn gangan fún ara ẹ̀ o làwọn olóṣèlú tí wọ́n rọ̀gbà yìí Fúlàní ká tí wọ́n mọ̀ wípé agbára wọn bẹ lọ́wọ́ Fúlàní àwọn ni Òwu àti lóńgẹ́ o. ọ̀nà àbáyọ tí a lè gbà òun ni mo fẹ́ fún yín torí pé ẹ̀ ń sọ nísọ wípé àwọn èèyàn kan pè mí àrólé kí lọ̀nà àbáyọ àrólé kí lọ̀nà àbáyọ àrólé kí lọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yín ti dé lọ́jọ́ tòní o ẹ súnmọ́ bí ẹ wá gba ọ̀nà àbáyọ yẹn. ohun tí ẹ bá gbọ́ lẹ́nu èmi àrólé ẹ lè gbọ́ ló ẹ sáró sí i torí wọn lè any station tó bá sọ orú ẹ̀ jáde wọ́n á blọ́ọ̀kù ẹ̀ wọ́n gba láísẹ̀nsì lọ́wọ́ ẹ̀ nítorí pé kí ni òkodoro ọ̀rọ̀ ni àṣírí wọn ní wọ́n mọ̀ wípé tọ́n bá lè táṣírí yẹn ayé wọn ti bàjẹ́ nìyẹn. ẹ wo ìgbà tá a táṣírí Tinubu ta ní igi burúkú kan bẹ lẹ́yìnkùlé ilé rẹ̀ tó jẹ́ pé ní alaalẹ́
mo tiẹ̀ tútù gbàgbé ọjọ́ tí wọ́n pè é o direct from source akọ̀ forúkọ akọ̀ ṣe ní ìṣe wípé ẹni tó fún wa ní kinní yẹn kí iṣẹ́ má bọ́ lọ́wọ́ ẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé láti ìgbà tá ti líkì secret yẹn àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ sílé àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ bára nítorí pé agbára ẹ̀ kan bàjẹ́ àwọn kan tún sọ̀rọ̀ wọ́n ní èrè mẹ́ta kan tún bẹ ṣé ń gbọ́rọ̀ mi èrè yẹn wọn ti ọ̀gbun mọ̀ pé tó bá tásìkò iṣẹ́ á dáhùn bẹ́ẹ̀ ibẹ̀ kọ́ ni mo wá ń lọ lọ́jọ́ tòní ẹ̀yin ọmọ Yorùbá àjìjàgbara ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo yà bàrá ni ẹ jọ̀wọ́ ẹ bá mi pe àwọn akíkanjú wọlé sẹ́ mo ní kí wọ́n wá gba ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro wa báwo la ṣe lè ṣe ọ̀nà wo la lè gbà tí Fúlàní ò fi ní borí wa ọ̀nà wo la lè gbà tá a lè fi ṣẹ́gun Fúlàní ọ̀nà wo la lè gbà tó jẹ́ pé àwọn tó ti wọlé wa tó jẹ́ pé ilẹ̀ alanu á dẹ̀ gbé gbogbo wọn mì ọ̀nà wo la lè gbà tá a lè gbà ṣe é ó ń bẹ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tẹ ní nǹkan ìbílẹ̀ lọ́wọ́ òun ni mo ṣe ń pè yín pé ẹ súnmọ́ mi kẹ́ wá gba information yìí ẹ súnmọ́ mi kẹ́ wá gba information yìí ní ti ọ̀sán yìí èmi ọmọ yín àrólé bàbá tẹ́ntẹ́ ni Olúmọ Ọbalọ́lá JP mo sọ fún yín pé Yorùbá Nation rúgbó bọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n náà sì a ti wà ní battlefield àtàwa àtolóṣèlú àtàwọn Fúlàní àti gbogbo wa ẹ wò battlefield yẹn ó tẹ́ ẹ mọ bí ibi tó ti ń play ball ẹ mọ bí stadium ṣe rí bẹ́ẹ̀ níbi tí gbogbo wa wà báyìí àti Fúlàní o àtàwọn olóṣèlú o àtàwa tá à ń pè fún Yorùbá Nation a ti wà ní battlefield báyìí olófìdá pé gbogbo ẹ̀ gbóná jọjọjọ ṣùgbọ́n o ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ jẹ́ ọmọ Yorùbá Nation ẹ má ṣe fòyà o ẹ má ṣe bẹ̀rù o nítorí pé Olúwa ń bẹ lẹ́yìn yín o ẹ má ṣe ní ìrẹ̀wẹ̀sì o ẹ má ṣe ní ìrẹ̀wẹ̀sì ọkàn o ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín jẹ o ẹ má ṣe jẹ́ kán gbówó wá o ẹ má ṣe jẹ́ kán gbówó bẹ̀ yín o ẹ má ṣe ní ìfòyà ẹ má ṣe ní ìbẹ̀rù ẹ dúró gbọ́in 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 ẹ má shake nítorí pé kí ni orí òtítọ́ lẹ́wà o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn tó rán yín níṣẹ́ tí ẹ̀ ń jẹ́ yìí bẹ́ẹ̀ ṣe dìde yìí wọn ò padà lẹ́yìn yín o àwọn ló ní kẹ́ ẹ máa nìṣó pé àwọn ń bẹ lẹ́yìn wa ẹ lè máa wò lọ́tún pé battlefield tá a wà yìí torí bí àwọn olóṣèlú ṣe ń yìnbọn bí wọ́n ṣe ń ju bọ́ǹbù làwa náà ń ju bọ́ǹbù báwọn náà ṣe ń ju ọta làwa náà ń ju tiwa làwọn Fúlàní náà ń ju ọkọ̀ gbogbo bẹ́ẹ̀ yẹn bó ṣe ń rí nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe fojú rí ń sìn bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo sọ fún yín a ti wà ní battlefield àrúgbó mọ́ a ti déjú ẹ̀ báyìí torí pé àwa náà ti ní nǹkan lọ́wọ́ báyìí tá a máa fi pè fún Yorùbá tá a máa fi declare Yorùbá Nation láìpẹ́ láì jìnà ṣé mọ̀ àwa fẹ́ declare Yorùbá Nation àwọn fẹ́ declare presidency Fúlàní fẹ́ declare pé òun fẹ́ gba ilẹ̀ Yorùbá ṣe pé battlefield nìyẹn ṣe mọ̀ pé ó ti di woro sí woro bẹ́ẹ̀ yẹn ta lẹ wá gbà wípé ó máa lékè nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wà lórí battlefield yìí ṣe mọ̀ pé lára battlefield tọ̀dọ̀ tiwa òun làwọn Biafra join ibẹ̀ làwọn ìjọ nation tí wọ́n join àwọn méjì ni wọ́n bá wa ń jagun sí àwọn olóṣèlú politicians àtàwọn Fúlàní so ìdí nìyẹn tí àwa ọmọ Yorùbá tá a fi gbọ́dọ̀ padà mo ń gba àwọn ìpè kan pé àwọn ọmọ Yorùbá Nation kan wọ́n ti lọ join wọ́n ní kó lọ gba tiwọn nínú owó ẹ̀jẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá dán wò ẹ ti dalẹ̀ nìyẹn o lẹ́yìn tẹ́ bá wò pé àsìkò olóṣèlú lè àjẹ́kẹ̀mí náà dẹmọjẹ́ lọ gbowó ó lè lọ ọbẹ̀ kó má padà dé o torí pé gbogbo yín ni wọ́n ti mọ̀ gbogbo yín ni wọ́n ti dámọ̀ pé àwọn eléyìí wọ́n pè fún Yorùbá Nation ìwọ wá tún wá wọṣọ kìíní kan ó wá ló fẹ́ lọ gbowó tiẹ̀ ó lè lọ kó má padà mọ́ táwọn ò bá jẹ́ kó o padà ó ṣeṣe kálálẹ̀ má jẹ́ kó o padà nítorí pé kíni o ti mix ẹ̀ papọ̀ tó o bá fẹ́ jẹ́ ọ̀ṣáká tó o bá fẹ́ jẹ́ òṣoko àtọ̀ṣọ́kálá ò lè jẹ́ méjèèjì papọ̀ á ní ẹ lára àwọn tí gbowó tí wọ́n ẹ jẹ́ kèmí náà owó ẹ̀jẹ̀ ni
ẹ má bá wọn gbà á, ẹ jẹ́ ká dúró so that kí omi má bàa tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu. ẹ jẹ́ ká dúró sí orí battlefield tá a wà yìí, ẹ jẹ́ ká kì ìbọn wa dáadáa, ẹ jẹ́ kí ìbọn wa ẹ jẹ́ kó kì dáadáa, torí pé a ti wà ní battlefield. Olóṣèlú ń ṣe tiẹ̀, Yorùbá Nation dúró, àwa náà fẹ́ declare, torí pé àwọn fúnra wọn mọ̀ pé 99 constitution ò ṣiṣẹ́ lórí wa mọ́. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀. Láwa tá à ń rí wọn ẹ ṣe bí wọ́n ti gbé ìbò Èkìtì, wọ́n ní wọ́n ní dìbò Èkìtì, wọ́n ní wọ́n ní ṣé ẹ̀yin gbà wípé ó ní òfin kan tí tó ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá mọ́ ni? Ṣé ẹ gbà wípé káti ẹ gbà pé gbogbo àwa tá wà lẹ́kìtì gan la fẹ́ ìdìbò ńbẹ̀? Ṣé àwọn tó fẹ́ dìbò yẹn tí agbára wà lọ́wọ́ wọn, tí owó wà lọ́wọ́ wọn, tí ẹ̀yin ò lówó, níbi tí INEC ti fún ara ẹ̀ ń stamp ìbò fún ènìyàn pé ẹni ló wọlé tán tí gbogbo kinní tán máa ń tẹ̀ wọ́n yẹn tí wọ́n ń tẹ̀ fún wọn. Kí lẹ lè ṣe tẹ́ lè rí ìdájọ́ òdodo nílẹ̀ Nàìjíríà? Kò sí ìdájọ́ òdodo mọ́. Ìgbàrà tá a ti gbé ẹjọ́ yẹn síbẹ̀ yẹn lèmi gan ti wò pé ya akínni mímí ò gbọ́dọ̀ ṣojo, a gbọ́dọ̀ jọ tẹ̀síwájú, ṣùgbọ́n ẹ̀mí mi kan ti sọ fún wa pé àwọn ará bí gbogbo kan tá a gbé lọ́wọ́ ẹ̀ wọ́n á fẹ́ dànù nítorí agbára wọn, nítorí ipò wọn, nítorí ìjẹkújẹ wọn, torí gbogbo àwọn tẹ́ ń dìbò fún yẹn kì í ṣe torí tiyín ni wọ́n ṣe ń lọ, nítorí àpò tiwọn àti ẹbí wọn ni wọ́n ṣe ń lọ ọbẹ̀, torí pé àṣírí wọn ti tú already, gbogbo ẹ̀ láti mọ̀. So ìdí nìyí tí ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ ti believe nínú Yorùbá Nation, ẹ gbọ́dọ̀ ṣeyèméjì. Àmọ̀ràn ni mò ń fún yín o, kó tó di pé mo lọ sí ọ̀rọ̀ gọgọgọ tí mo fẹ́ burst jáde, mo kàn fún yín lámọ̀ràn ni, torí pé mo mọ̀ pé ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe ẹ ti wà lórí ètò báyìí, ẹ fẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ. Kí tó burst àṣírí tí mo fẹ́ burst fún yín, bá ṣe lè ṣe ta lè fi pa gbogbo àwọn olórí burúkú nílẹ̀ wa, mo fẹ́ sọ fún yín. Kí tó sọ ni mo kàn ń gba àwọn èèyàn wa níyànjú, torí pé àwọn èèyàn tó pọ̀ ló pè mí. Àwọn èèyàn tó pọ̀ ló pè mí pé bàbá àròlé ìdìbò tó ń lọ lọ́tún ó ti lọ lọ́sì, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ṣojo, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí ọkàn yín ó ṣe ìkan. Lẹ́yìn ọmọ Yorùbá Nation ẹ jẹ́ kí ọkàn yín ó kó sójú kan, ẹ má bẹ̀rù, ẹ má ṣojo. Ìkeke báyìí ní lékè igi, òṣìbàtà ló lékè odò, àwa la máa lékè wọn, nítorí pé ìtàjẹ̀sílẹ̀ làwọn wà fún, àwa ò dẹ̀ fẹ́ ìtàjẹ̀sílẹ̀ nílẹ̀ wa mọ́. So ẹ má bẹ̀rù, ẹ kàn jẹ́ kí ọkàn wa ó dúró ṣinṣin lórí òtítọ́ ta dúró lé yẹn, ẹ jẹ́ ká dúró. Ẹ má jẹ́ àwò pé àwọn èèyàn wa kan tí wọ́n ṣe Yorùbá Nation wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn olóṣèlú, ẹ má wò yẹn, ẹ má wo nǹkan tó máa gbẹ̀yìn ọ̀dàlẹ̀ nìyẹn. Àìmọye àwọn èèyàn tẹ̀mí gan rí nígbà tí bàbá olóyè Sunday Igboho tí wọ́n wà tí wọ́n sì ń ṣe rálì, tó yẹ pé wọ́n bá wọn ṣe rálì tí mo ti rí sìn, tó jẹ́ pé àwọn ọmọ àwọn yẹn sìn ọ̀dọ̀ olóṣèlú ni wọ́n wà tí wọ́n ti ń ṣe. So gbogbo wọn láàlá mọ̀, a dẹ̀ ń tọ́jú picture wọn pamọ́. Ó ní mo ṣe máa ń sọ fún yín, ṣé rí gbogbo àwọn tẹ́ bá rí nínú fídíò wọ̀nyẹn tí wọ́n ń ṣe làwùlàwù, màá tún fún yín ní fídíò kan sì tẹ́ máa rí. Ẹ máa bá wa tọ́jú wọn pamọ́ torí ọjọ́ ọ̀la. Nígbà tí Yorùbá Nation yẹn bá dé, irú wọn yẹn ládìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà. Ìgbà tí Yorùbá Nation dé, èmi ni mo ṣe báyìí, àwa lè máa play fídíò yẹn fún wọn. Àwa tá wà lórí ètò iná ikú ò ní pa wá, àrùn ò ní ṣe wá. Gbogbo wọn náà la máa rán létí ńgbà yẹn, tá máa play ẹ̀ fún wọn. Ìjọ rántí pé ìwọ rèé, ìjọ rántí pé ìwọ ló gba 5,000 bí, ìjọ rántí pé ìwọ ló gbà fọ̀ṣẹ́ síta tó tàṣẹ fáwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. Gbogbo yẹn la máa rán wọn létí. Ẹ má bá wọn jà, ẹ kàn máa tọ́jú fídíò yẹn pamọ́. Àtàwọn ìyá tí wọ́n sọ pé lórí ọmú ló wà, ojú wọn ẹ gbé pamọ́, ẹ store ẹ̀jọ. Àrọ́mọdọ́mọ wọn a máa rí fídíò yẹn, a máa fi pàtàn lójú wọn pé ìyá yín ìjẹkújẹ òun ló ba ayé ìyá yín jẹ́. So fúdìí èyí, ìwọ ọmọ ẹ̀jẹ̀ ìyá ẹ̀ láwà lára ẹ̀, ipò tó fẹ́ dù yóò lè débẹ̀, torí pé tó bá débẹ̀ náà ìjẹkújẹ bíi ti ìyá ẹ̀ ló máa jẹ. Fúdìí èyí lọ tò sẹ́yìn.
kì í ṣe bá àní fún ẹ ń ṣẹ́ kọ́ lọ tò sẹ́yìn o ń ṣọmọ gidi o ń ṣọmọ re torí ìran tó ti jáde ìran àwọn Fúlàní ìran amúnilẹ́rú ìran olè ìran oníjìbìtì ló ti jáde à lè pàtàn yẹn lé lórí àbí àwọn tó gbé gbẹ̀tugbẹ̀tu fún ìyá dára lọ́jọ́ sí gbogbo wọn pátápátá náà ní píkṣọ̀ wọn wà nínú ló wà lórí fóònù tí gbogbo àwọn ọmọ Yorùbá tá ti stọ̀ ẹ̀jọ ṣé irú wọn yẹn ní Yorùbá Nation adé tá à ní play ẹ̀ fáwọn ọmọ wọn pé bàbá yín ó fẹ́ pa ìkan lára àwọn tó fẹ́ jagun gbalẹ̀ lọ́wọ́ Fúlàní fún yín bàbá yín fẹ́ pákú nítorí ìjẹkújẹ tiẹ̀ fúdìí èyí lọ tò sẹ́yìn àbí tiẹ̀ lọ jòkó pátápátá so ẹ jọ̀wọ́ gbogbo wọn yẹn ẹ kò jẹ́ ẹjá máa store fídíò wọn ẹ jẹ́ ká máa store ẹ jẹ́ ká máa mú pamọ́ iṣẹ́ ta nídìí láti máa ṣe fún wọn nìyẹn ó ti yé yín ṣùgbọ́n láwa táwa jẹ́ ọmọ ọkọ tá ti mọ̀nà òtítọ́ àti iye yẹn ẹ jẹ́ ká dúró ẹ jẹ́ kẹsẹ̀ wá dúró ẹ má jẹ́ kí wọ́n tàn wá ẹ má jẹ́ kí wọ́n fowó tàn wá torí pé kí ni owó yẹn ò lè dá nǹkan kan fún wa kò lè túgbé sí ayé wa ṣe tọ́n bá gbé 10 million fún yín owó ẹ̀jẹ̀ ni ó máa padà parun náà ni ẹ kàn máa rí pé owó yẹn tó lọ ilé tẹ́ ẹ kọ́ ó lọ ẹ̀yìn lẹ tún máa gbé tà nígbà tẹ́ bá tún rí ìṣòro òun ni bàbá wa Professor Banji Akíntóyè ṣe ń sọ wípé nígbà tí ilẹ̀ Yorùbá bá dé kò ní sí olówó kan táwọn pé òun lówó kan ò fẹ́ wá invest wọ́n ní wọn ò ní fún láàyè yẹn torí pé owó ẹ̀jẹ̀ ni a ní fẹ́ owó ẹ̀jẹ̀ nílẹ̀ Yorùbá owó wa a máa print ẹ̀ ní tuntun la máa print ẹ̀ jáde a ní gba owó ẹ̀jẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ kí ló jẹ́ náírà so àwọn olórí burúkú wọn náà dẹ̀ ti mọ̀ pé nínú wọn á kú sẹ́wọ̀n ṣé mọ̀ pé wọ́n pa Bámiṣé nílùú Èkó wọ́n pa Bámiṣé ọmọ yẹn wọ́n pa sínú BRTW àbí kí náà pe orúkọ mọ́tò yẹn wọ́n pa ǹjẹ́ ẹ gbọ́ justice lórí ẹ̀ láti ìgbà yẹn torí pé àwọn yẹn náà ló ní kọ́ lọ yọ private party yẹn wá ìjọba ló wà ń díẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ ǹjẹ́ rí ẹ̀rí justice mẹ́ tí Yorùbá Nation bá dé gbogbo wọn yẹn ẹni tó pa Fẹlá a sì máa wá tí Yorùbá Nation bá dé ẹni tó pa Bọ́lá Ìgè a sì máa tún díẹ̀ ẹni tó pa bàbá wa Abíọ́lá a sì máa wá a sì máa tún díẹ̀ torí pé ibẹ̀ yẹn ni ìdájọ́ òdodo ti máa wá ó yẹ yín bẹ́ẹ̀ àwọn èèyàn yín tí wọ́n pa àwọn tó pààyàn nílùú Ọ̀wọ̀ a sì máa ṣe investigation ẹ̀ àwọn tó fún wọn lọ́wọ́ tó fi wọbẹ̀ a sì máa wá wọn àwọn èèyàn yín tó ti kú tó ti pa tẹ́ ti bèrè justice tí wọ́n ò rí gbogbo ẹjọ́ yẹn la sì máa padà bring out gbogbo àwọn tó wà ń díẹ̀ pátápátá ẹ̀wọ̀n náà máa kú sí gbogbo nǹkan wọ̀nyí làwọn olórí burúkú yìí rí tí wọ́n fi ń wò ní wò pé bó bá ku wóró ẹ̀jẹ̀ kan lára wọn àwọn ò ní gbà kí Yorùbá Nation lọ torí pé wọ́n mọ̀ wípé ọwọ́ wọn kú fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ òdodo kankan lọ́wọ́ wọn kò sí ìdájọ́ òdodo kankan Nàìjíríà kò wà ní kò sí ìdájọ́ kò sí òfin kò sí nǹkankan wọ́n wá ń lo òfin 1999 constitution wọ́n wá ń lò lé wa lórí torí pé òfin ẹrú nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ dúró lórí ẹsẹ̀ yín o mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ̀yin ọmọ Yorùbá Nation ẹ dúró lórí ẹsẹ̀ yín kẹ́ ẹ sì máa pariwo lójoojúmọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sinmi ẹ má ṣàárẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá Nation ṣe rí a ti wà ní battlefield a ti wà ní ojú ogun yẹn gangan níbi tó ń pè ní battlefield níbi tí ọlọ́bọ ò fi mọ́mọ́ tí bàbá ò fi rí bàbá tí bàbá ò lè fi rọ́mọ tọ́mọ ò lè fi rí bàbá a ti wà ń bẹ̀ o battlefield la wà o battlefield la wà báyìí o olóṣèlú dúró Yorùbá Nation dúró àwọn Fúlàní dúró tó fẹ́ gbalẹ̀ bí olóṣèlú ṣe ń ju òkò ìbọn lu Yorùbá Nation làwa náà ń dá padà sí wọn a ti wà ní battlefield náà sì ẹ̀yin ọmọ Yorùbá Nation ẹ wá lọ kí ìbọn yín dáadáa ẹ lọ kí ìbọn yín ẹ lọ kí dáadáa torí pé ó ti dójú ẹ̀ báyìí a ti wà lójú ẹ̀ àwọn Fúlàní ti ṣí ara wọn wọlé o ẹ̀yin ọmọ ogun ẹ̀yin akíkanjú tí ẹ wà lórí ìkànnì yìí ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ́ọ̀sì fún yín kí n tó lọ torí mi ò ní pẹ́ púpọ̀ mo ní ọ̀nà àbáyọ láti wípé ká lè gbara wa lọ́wọ́ Fúlàní òun ni mo fẹ́ sọ fún yín ṣùgbọ́n kí n tó sọ ẹ jẹ́ kọ́kọ́ mú yín lọ sí fídíò yìí kẹ́ kọ́kọ́ wò ó. One ticket.
wo fídíò tí mo fẹ́ fi hàn yìí ṣe ti rí owó ni wọ́n pín nílùú Èkìtì yìí o, ìlú Èkìtì rẹ o, fún ìdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti rí ìlú Èkìtì lẹ́ ń wò yìí o, níbi tó ti ń pín owó láàrin ara wọn. Fúlàní dẹ̀ tí ó ti wà nínú gbogbo igbó o, ó ti wà nínú gbogbo igbó wọn o. ẹ máa gbọ́. Owó ni wọ́n pín o, owó tí wọ́n gbé wá síbi ìdìbò, owó tí wọ́n gbé wá síbi ìdìbò. Owó ni wọ́n pín yẹn, owó. Ẹ máa wo owó ló wà lọ́wọ́ wọn yẹn o. Gbogbo àtọ́ wà ń bí mi. No, tẹ́lẹ̀ òfin ṣẹ́ bẹ́ẹ̀ nígbà. Tẹ́lẹ̀ àná ló wù. Àwọn òfin ló gbé wá bí. Ẹ̀ẹ́dùn ló ti gbà yẹn. Ẹ̀ẹ́dùn ló kó wá bí. That's the question. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ̀yin náà ti rí bẹ́yẹ wípé wọ́n fi ayé àwọn ọmọ Yorùbá wọ́n fi ń dùnàdúrà, wọ́n fi ń gba 10,000 fi gba 20,000 nítorí ìjẹkújẹ tiwọn. Àwọn Fúlàní dẹ̀ ti wà nínú igbó káàkiri o, wọ́n ti sọ̀ráǹdì wa o. Àwọn Fúlàní ti wà nínú igbó káàkiri o, wọ́n ti wà nínú igbó. Owó ni wọ́n pín yẹn o. Ní elédi ìdìbò ti ìlú Èkìtì, owó lẹ̀ ń wò yẹn tí wọ́n pín yẹn 30,000 ni wọ́n gbà yẹn. 30,000 òun ni wọ́n gbà yẹn o. Ṣé ẹ̀yin náà ti rí bó ṣe ń lọ? Àwọn Fúlàní dẹ̀ tí wọ́n ti wọlé wá, ẹ wòran. Ṣé ẹ ti rí àwọn Fúlàní lẹ́ ń wò yẹn o? Ṣé ẹ ti rí? Ẹ ti rí wọn ibi táwọn yẹn ti ń gba owó ìdìbò tí wọ́n ti ń gbà pé wọ́n fẹ́ dìbò. Ẹ ti rí pé orí àwọn arábí ti dọ́ta, orí wọn ti burú dànù. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó kéré àwọn tó máa wà ń bẹ̀ yẹn wọ́n á lé ní 200 nínú mọ́tò kọ̀ọ̀kan. Ẹ ti rí bọ́ ṣe ń ké. Ẹ ti rí bọ́ ṣe ń ké àwọn ẹranko ẹhànnà. Ẹ ti rí wọn. Ṣé ẹ ti rí wọn? Ẹ ti rí wọn bọ́ ṣe ń wọlé bẹ́ẹ̀ yẹn. Ẹ ti rí wàhálà. Ṣé ẹ ti rí? Ọ̀tọ̀ Ọ̀yọ́ state nìkan nìyẹn o. Ẹ ti rí. Ẹ ti rí Ọ̀yọ́ state nìyẹn o. Àwọn míì ń wọlé lóru àná o, tí mo gba information ẹ̀ lóru àná wọ́n wọlé sí ìlú Èkìtì yẹn. Ìlú Èkìtì yẹn wọ́n wọlé síbẹ̀ lóru àná. Wọ́n wọlé sí ìlú Èkìtì ní òru àná. Ó wà lára àwọn àṣírí tí mo ní mo máa fún yín. Ṣé ẹ gbọ́rọ̀ mi? Ibi táwọn kan ti ń sọ pé wọ́n fẹ́ dìbò, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwo. Ṣé mọ̀ pé mo sọ fún yín, mo ní wọ́n ṣe kí lorúkọ ẹ̀? Wọ́n ṣe meeting lọ́dọ̀ Sẹ́ríkì Ìbàdàn, Ọ̀yọ́ state. Ara meeting tí wọ́n ṣe òun lẹ̀ ń wòye o. Ara meeting tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn òun lẹ̀ ń wòye o. Ara meeting tí wọ́n ṣe yẹn lẹ̀ ń wòye. Ẹ kó wọn wọlé. Okay, now ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá, nínú bí n sìn tí Fúlàní ẹyọ kan tó bá gbé ìbọn dání, ìbọn tó gbé dání yẹn ó pè èèyàn 15 lọ́mọ Yorùbá. Ẹjọ́ ṣé à ń dínkù ni àbá à ń lé sí? Èèyàn ẹyọ kan ó gbé ìbọn dání kó tó di pé ẹrẹ́ èèyàn ẹyọ kan yẹn pa, ó ti pa èèyàn 15. Torí ilẹ̀ Yorùbá báyìí kò sí ìbọn, níbọn lọ́wọ́. Bàbá mi Àjàní Àjàlá, mo kí yín jàre, akíkanjú ọkùnrin ògo pẹ́ yín díẹ̀ o bàbá. Kì í pẹ́ yín tó lè yí o. Ẹ káàbọ̀ sà, ṣe dáadáa lẹ́dẹ́ o. Ẹ ṣeun, ẹ bá mi share. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní àwọn ará bí ń sìn Fúlàní ẹyọkàn á bọ́lẹ̀ nínú mọ́tò yìí, á gbé ìbọn dání, á pa èèyàn 15, á pa èèyàn 15. Ó yé yín, èèyàn 15 tó pa yẹn lára ọmọ Yorùbá. Ẹjọ́ ṣé à ń dínkù ni àbí à ń lé sí? Ẹ wá wo bọ́ọ̀sì yìí, ó kéré jù bó ṣe wà yìí. Àwọn èèyàn bíi 1,000 wọ́n máa fúnra wọn mọ́bẹ̀ yẹn.
torí pé bí ikú náà ni wọ́n máa rún wọn mọ́bẹ̀ ni èyí tó bá lè yèdè kó yèdè ni. èèyàn kan á gbébọn á bọ́ sí àdúgbò ẹyọ kan tatatatatatatata àtọmọdé àtàgbà ó pa àdúgbò yẹn run. ẹjọ́ ṣé ibi tí àwọn olórí burúkú olóṣèlú yìí tí wọ́n ronú sí ni mò ń sọ fún yín o, ibi tẹ̀yin fúnra yín fi lé tẹ́ fi gbọ́dọ̀ dera yín lámùrè, tẹ́ fi gbọ́dọ̀ mọ̀ wípé ogun ti wọlé dé. ṣé mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ kó wọn wọlé lọ́jọ́ sí eré la pè é, ṣé mọ̀ pé gbàrà tí wọ́n kó wọn wọlé tán tí wọ́n mú àwọn kan nílùú Àkúrẹ́, Akérédolú olórí pípa bí orí wèrè yẹn, torí ẹ̀ pa tó pa bí wèrè yẹn. ṣé mọ̀ pé ó tún rìlíìsì wọn, ó fi wọ́n sílẹ̀ nílùú Àkúrẹ́ mbẹ̀ yẹn, ó fi wọ́n sílẹ̀, wọ́n tún ráyè wọnú igbó yẹn lọ. ṣèbí àwọn ara wọn ló lọ ṣọṣẹ́ lọ́wọ́ yẹn. Nnamdi Kanu ló ó pariwo ńgbà yẹn pé Akérédolú ti fi ilẹ̀ inú igbó wa fáwọn Fúlàní tán. ó ti yé yín ẹ̀yin tèmi, ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ lórí social media ẹ lè gbọ́ lówó SROC, ẹ lè gbọ́ ní DSTV, wọn lè fún wọn láàyè ẹ jọ tẹ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn máa ṣiṣẹ́ lé lórí, torí pé àwa náà kọ́ àwọn alálẹ̀ ló rán wa níṣẹ́ yìí láti là yín lójú. ẹ̀yin tẹ́ bá ti láǹfààní tẹ́ bá ti ń gbọ́ wa ẹ máa pe àwọn ènìyàn yín nínú ilé, ẹ máa pè wọ́n. information kan bẹ́ẹ̀ sì tí mo máa fún yín, ṣé rí ní alẹ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí àwọn Fúlàní fẹ́ strike nínú ọ̀sẹ̀ tá a wà yìí. information yẹn tẹ̀ mí lọ́wọ́ lálẹ́ àná, ó tẹ̀ mí lọ́wọ́ lálẹ́ àná. wọ́n pè mí lánàá tán sọ fún mi àròlé báyìí tún ló tún lọ o, pé àwọn èèyàn wa o, àwọn mọ́tò ńláńlá yìí tútù wọ ìlú Èkìtì o lóru mọ́jú, ó wọ gbogbo àwọn fìjìláńtẹ́ tó wà ń bẹ̀ pátá ló fún wọn láàyè láti lọ, torí pé wọ́n gbówó fún wọn bọ́ ṣe ń lọ. ó ti yé mẹ́rin, wọ́n gbówó fún wọn bọ́ ṣe wọnú ìlú Èkìtì. inú gbọ́nà wà báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀, ẹ̀yin ọmọ Èkìtì ẹ lọ múra yín. gbọ́ gbó láìpẹ́ yìí ni o, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ o, torí àtútù tú àṣírí yẹn síta ń sìn. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ gbó, ṣùgbọ́n o wọ́n ti wà ń bẹ̀ o, wọ́n ti wà ń bẹ̀. ìlú Ọ̀wọ̀ tí wọ́n ti rọ̀jìjọ, wọ́n ti dákẹ́ sin bí ọbẹ̀ páànù, kò sí nǹkan kan tán ṣe. wọ́n sì ń bẹ́ ń bẹ̀, wọ́n ń bẹ́nu gbó yẹn tìkanra náà dẹ̀ dúró. wọ́n dúró síbẹ̀ pé ẹ̀yin ẹ wọlé wá, pé ẹ̀yin gẹ̀ bá wọn lákọ. ṣùgbọ́n tẹ̀yin náà bá wá dúró gẹ́gẹ́ bí ọmọ akọni ẹ̀ lọ pa wọ́n rẹ́ ń bẹ̀. ṣùgbọ́n o information kan ń bẹ tí mo máa fún yín, ẹ̀yin akíkanjú ẹ̀yin ni mo fẹ́ fún. ọ̀nà tá a lè gbà tá a lè fi yanjú wọn ó ń bẹ lọ́wọ́ mi. ọ̀nà tá a lè gbà tá a lè fi pa gbogbo àwọn Fúlàní, tá a lè fi pa wọ́n run láì lò bọn, ó ti wà lọ́wọ́ mi o. mo dẹ̀ máa fún yín kí tó kúrò lórí ètò yìí, mo máa deliver ẹ̀ fún yín. mo máa deliver ọ̀rọ̀ yẹn, máa deliver ẹ̀ fún yín kí tó lọ. bá a ṣe máa ṣẹ́gun wọn àtàwọn olóṣèlú burúkú yìí gan, bá a ṣe máa ṣẹ́gun wọn ó bẹ lọ́wọ́ mi lónìí. màá fún yín, ẹ lọ bẹ̀rẹ̀ sí ní lò ó kẹ́ ṣiṣẹ́ lé lórí. ẹ ti rí Fúlàní ẹyọ kan nínú àwọn mọ́tò yìí, Fúlàní ẹyọ kan nínú àwọn mọ́tò yìí sẹ́, Fúlàní ẹyọ kan nínú àwọn mọ́tò yìí tó bá bọ́ọ̀lẹ̀ tí Fúlàní ẹyọ kan, ẹ ti rí, ṣé ti rí wọn, ẹ ti rí wọn bá ṣe dúdú, ṣé ti rí wọn bá ṣe dúdú mìlùmìlù, ṣé mọ̀ pé àwọn eléyìí ò ń ṣọmọ Nàìjíríà. ṣé ti rí wọn ṣé ti rí pé àwọn eléyìí ò ń ṣọmọ Nàìjíríà kọra pé kínní. ṣé ti rí wọn nǹkan táwọn olóṣèlú yín tí wọ́n gbàbọ̀dé fún yín nìyẹn, tẹ́ ẹ sì ń kó agolo, tẹ́ ẹ sì ń àláwọ̀ wọn ládùúgbò yín kó wá dìbò. láwọn tó yẹ kẹ́ máa sọ lókúta, láwọn olóṣèlú tẹ́ pé kó yẹ kẹ́ rí kẹ́ máa ta ní rọ́bà, kẹ́ máa sọ wọ́n lóko pa. ẹ sì ń àláwọ̀ wọn kó máa dìbò ní ìlú yín. àánú yín máa ṣe mí o, nítorí ìjẹkújẹ yìí náà, ìjẹkújẹ tẹ́ kò máa jẹ ní èdè tẹ́ máa parí tó yẹ pé nínú èdè tẹ́ ń jẹjẹkújẹ yẹn wọ́n ti gba kádàrá yín, wọ́n ti gba láìfù yín, wọ́n ti balẹ̀ ayé yín jẹ́. láwọn fún àwọn olóṣèlú gan fúnra wọn a máa sọ wípé Nàìjíríà ò lè dá. láwọn olóṣèlú yẹn fún ara wọn a máa sọ ní sọ wípé Nàìjíríà ò lè dá, ó ti bàjẹ́, torí pé àwọn ti mọ nǹkan tí wọ́n ti ṣe sí Nàìjíríà yẹn tí ò lè fi dá a mọ́, wọ́n ti mọ̀. ẹ̀yin wá wà lórí eréfèé, wọ́n kàn fi yín play card, wọ́n fi yín ta tẹ́tẹ́, torí pé wọ́n mọ̀ pé wá gbà kàrà wá gbà dúdú lọ́mọdé yín fi mọ̀ yàn. ẹni tí ò rí 150,000 tó bá fún ní 150 lásán, wọ́n lè ní kó lọ pọmọ ìyá á lọ pádànù. Yorùbá ẹ jí lójú oorun yín. Yorùbá ẹ ronú ọjọ́ ọ̀la.
ẹ ronú ọjọ́ ọ̀la yín, ẹ ronú ọjọ́ ọ̀la yín. Ọjọ́ èní ti bàjẹ́ mọ́ yín lójú already. Àwọn olóṣèlú ti bàjẹ́, ṣùgbọ́n o bàbá wa Sunday Igboho ní kò tí ì tán o. Bàbá wa Professor Banji Akíntóyè ní kò tí ì tán. Tẹ́ bá lè kúrò nínú oorun tẹ́ ń sùn yìí, tẹ́ bá lè kúrò nínú ìjẹmùdù, ìjẹwùrùwùrù, ìjẹrádaràda, ìjẹrédèrèdè tẹ́ ń jẹ yìí, tẹ́ bá lè kúrò ńbẹ̀, wọ́n láyé yín á dá o. Ọjọ́ ọ̀la ọmọ yín á sùn. Ẹ wo bí ọjọ́ ọ̀la wa ṣe rí nílẹ̀ Nàìjíríà. Kí ló fẹ́ àpò sáwọn ọmọ tá àti ìbí àbélé tá ti bí tó sì wà ní 1 years. Lára àwọn ọmọ 1 years 2 years wọ́n fìbọn fọ́ ojú wọn, wọ́n pa wọ́n nípakúpa, wọ́n gbọ́mọ kékeré mi ìbílẹ̀, wọ́n gbé ọrùn ẹ̀dá ní wọ́n dúnbú ẹ̀, ìmí wọ́n gbé sínú apẹ, wọ́n jó, ìmí wọ́n gbé sínú odó, wọ́n ní ààyè ló gbọ́dọ̀ gún pa. Ẹ wo gbogbo nǹkan tójú wa ń rí, ẹ wo gbogbo nǹkan tójú wa ń rí lójoojúmọ́. Bẹ́ẹ̀ lẹ́yìn sì jókòó sí pé kẹ́ máa jẹ̀jẹ̀kújẹ, lẹ́yìn sì jókòó láti máa gbagolo gàrí. Lórí ọmú ló wà Tinubu, lórí ọmú ló wà, ò ní jábọ́, lórí ọmú lórí ọmú ló wà, ò ní jábọ́. Láwọn ìyá òfò tó yẹ pé ọmú yẹn máa jò mọ́ wọn láyà. Ìrandíran ọmọ wọn ò ní gbérí torí pé Fúlàní ti lájẹ́ńdà fún wọn pé ẹranko nìyí, ìṣe ẹranko náà la dẹ̀ máa mú yín. Ẹ wo àwọn tí wọ́n kó wọ ìlú Ọ̀yọ́, ẹ wo àwọn tó kó lọ wọ ìlú Ọ̀yọ́, ẹ wo bọ́n ṣe dúdú, ẹ wo wọ́n bí wọ́n ṣe dúdú. Àwọn eléyìí ò rí táwọn rí, wọn ò rí iná mọ̀nàmọ́ná sójú rí. Bọ́n ṣe wà ẹlòmíì ò gun mọ́tò nínú wọn, ẹlòmíì kò mọ nǹkan tó ń jẹ́ mọ́tò, ẹlòmíì ò mọ nǹkan tó ń pè níbọn. Wọ́n á kọ̀ọ̀kọ́ wọn ni pé bí o ṣe máa yìn re o, nǹkan tó fẹ́ lọ ṣeré o, a fẹ́ lọ jagun balẹ̀ ni o. Tẹ́ bá dẹ̀ ti win òye bẹ́lẹ̀ ló máa jẹ́ fún yín, ẹ̀yin lẹ́ máa rule. Bẹ́ẹ̀ bá ṣe ń bá ọmọ wọn sùn lẹ́ máa bá ìyàwó wọn sùn, bẹ́ẹ̀ bá ṣe ń bá ìyàwó wọn sùn lẹ́ bá ẹbẹ ilé tó bá ṣe gé nínú yín á bókùnrin sùn torí pé ẹ̀dà làwọn ìlú tí ẹ fẹ́ lọ bá, ẹ̀dà ni wọ́n, owó ti fọ́ wọn lójú, ìjẹkújẹ ti fọ́ wọn lójú. So bó bá ṣe wù yí lẹ ṣe máa ṣe ń bẹ̀ tẹ́ bá lè gbalẹ̀ yẹn. Nǹkan tó sọ fún wọn nìyẹn kó tó di pé wọ́n gbéra ẹ̀rí wọn. Ẹlòmíì pariwo bí ajá, ó pariwo wọlé pé ìlú ló dáa tó yìí, àánú òun á ṣe ṣe ọwọ́ òun. Ẹjọ́ tó bá gbébọn yẹn tó pa bí 20 tí wọ́n wá rí pa, ẹjọ́ ṣé àdín nìyẹn àbí à ń lé sí? À ń dín nìyẹn, ọmọ Yorùbá ń dín nìyẹn. Nígbà tí ẹnìkan tó kéke ajá wọlé yìí sìn tó bá pa bí èèyàn bí 50, ẹjọ́ ṣé èèyàn 50 yẹn ṣe mọ̀ pé ó ti dín nìyẹn lára èèyàn tó wà ní community yẹn. Bí wọ́n ṣe ń ṣe nìyẹn o. Wọ́n fẹ́ reduce wa, ṣé àpọ̀jù la fi ń lẹ́nu tẹ́lẹ̀ la fi ń pariwo. Ẹ̀yin tá a fẹ́ pè jáde sí pé kẹ́ jáde síta kẹ́ wá gba information yìí. Tẹ́ ẹ jáde tẹ́ ẹ ní nǹkan ìbílẹ̀ lọ́wọ́, ẹ jọ ẹ wò ó. Tán bá ka yín mọ́lé lẹ́ẹ̀kan àfi tẹ́ bá disappear nìkan ló kù o. Ṣùgbọ́n ṣé ó wá pọ́n yín lé? Ṣùgbọ́n ẹ jáde ń sìn o, kẹ́ jẹ́ ká jọ ṣiṣẹ́. Now mo fẹ́ fún yín ní information yẹn. Kí la lè ṣe tí àwọn Fúlàní bọ́ ṣe wà yìí tó jẹ́ pé ó yẹ kán dẹran lẹ̀ ni? Bí wọ́n ṣe wà yẹn ó yẹ kán dẹran lẹ̀ ni. Ó yẹ kí wọ́n dẹni àkọlẹ̀bò ni. Ò bọ́n ṣe wọlé yìí ó yẹ kí wọ́n dẹni àkọlẹ̀bò. Ṣẹ́dẹ̀ wọ́n pé bọ́ ṣe lọ yìí kì í ṣàárín ìgboro náà lọ. Ibi tí wọ́n fẹ́ dúró sí wọ́n ti pèsè àyè ibẹ̀ sílẹ̀ fún wọn. Wọ́n ti tọ́jú ibẹ̀ fún wọn pé ibi ilẹ̀ máa dé sí. Bó ṣe wà yẹn sì bẹ́ẹ̀ bá dá wọn dúró ṣeéṣe kẹ́ má bàá bọn lára wọn. Gbogbo wọn á kàn line up náà ni. Wọ́n line up bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ sáṣọ ẹ̀ẹ́dẹ̀ bàbọn. Ṣẹ̀pẹ́ tẹ́lẹ̀ náà kó wọn pẹ̀lú ìbọn ìjọba lókè ìjọba mùjẹmùjẹ. Wọ́n ti gbọ́n sìn. Wọn ò kó wọn pẹ̀lú ìbọn mọ́. Tẹ́ bá mú wọn sì bá ẹkọ̀ dé ẹ dá wọn dúró, wọ́n á dúró fún yín. Ṣé ẹ mọ̀ pé free visa ni Buhari fún wọn láti Niger? Ẹ lè sọ pé kí ni wọ́n wá ṣe, ẹ lè sọ pé kí ni wọ́n wá torí ó sọ pé gbogbo ibi náà lẹ́tọ̀ọ́ sí. Àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá náà torí wọ́n ti dọ́ta, àwọn náà sọ fún wọn pé ẹ̀yin tẹ́ àwọn Haúsá bá ti sọ ni, táwọn Fúlàní bá ti sọ ni. Ó ti yé yín bẹ́ẹ̀. Ó yé yín bẹ́ẹ̀. So now ṣé mọ̀ pé bọ́n bá ti tò wọ́n sílẹ̀ bẹ́yẹn tí àwọn ọlọ́pàá dé kí ló ṣẹlẹ̀ mẹ́yẹn bẹ́ẹ̀ ni àwọn náà ló máa padà kó Akínrìndé Abídèmí Mercy ẹ ṣeun Mercy mo kí yín mọ́mì mi ẹ káàbọ̀. Akínrìndé Abídèmí Mercy mo kí yín. Bẹ́ẹ̀ ni àwọn òun náà tún máa wá kó aṣọ sójà sí lọ́rùn. Wọ́n ti ṣe wọ́n bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò báyìí. Wọ́n ṣẹ̀ pa wọ́n lè ní báyìí nílẹ̀ Ìgbò. Wọ́n kọlu ilé kan wọ́n dẹ̀ ṣùtù gbogbo àwọn tó wà ń bẹ̀. Wọ́n pa wọ́n. Oyè yín bẹ́ẹ̀ àwọn sójà ni o. Wọ́n wá ń ṣe sójà Nàìjíríà mọ́. Àwọn ará bíi ni wọ́n ń lò.
mo sọ̀rọ̀ kan mo ní ìgbà ọjọ́ sí bàbá mi Fálàdé Onímọ̀lẹ̀ ẹ kú iṣẹ́ takuntakun bàbá mo kí yín o Ọbásanjọ́ Agboola bàbá mi dáadáa bàbá mi dáadáa Samuel mo kí yín mo rí yín bẹ́ẹ̀ o bàbá mi Ọbásanjọ́ ẹ káàbọ̀ ṣé mọ̀ pé mo sọ ọ̀rọ̀ kan mo ní ọjọ́ sí nígbà tí àwọn èèyàn wa wọ́n kò gbé kámẹ́rà ó ti dé o wọ́n ti wọlé o àwọn Fúlàní yẹn ti wọlé o wọ́n wọlé gbogbo wọn wọlé tán pátápátá nígbà tí wọ́n wá wọlé tán ẹ wá wo réètì kidnap àti rape bó ṣe wá lágbára àti apànìyàn àti ìtàjẹ̀sílẹ̀ ẹ wo bó ṣe high ní during that time ó sì ń ṣẹlẹ̀ ń sìn o bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní during that time yẹn tí wọ́n pariwo yẹn wọ́n ti wọnú igbó wọ́n sinmi síbẹ̀ ó tó bí oṣù bí méjì náà bẹ̀rẹ̀ sí strike bó ṣe ń wọlé náà gbá àwọn èèyàn wọlé wọ́n wá da ìkookò wọ́n kọ̀ jáde sí títì ni wọ́n dẹ̀ kidnap bíi mọ́tò bíi mẹ́fà wọ́n á dá wọn dúró lójú ọ̀nà wọ́n á kidnap wọ́n wọnú igbó lọ ó ti yé yín bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ṣe àwọn míì lára wọn ikú pa nínú wọn náà ikú pa nínú wọn bẹ̀tí náà sì wọ́n ti rí pé àwọn náà ti dínkù wọ́n tún lọ kó àwọn míì wọlé báyìí ẹ tún máa wò ó láti bí èmi Àrólé ṣe ń sọ̀rọ̀ yìí títí the ending of this month yìí ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ká burú ó ṣẹlẹ̀ o ṣùgbọ́n information tèmi gbà ó ti jẹ́ kó yé mi pé ní ìsìn títí di ending of this month wọ́n á bẹ̀rẹ̀ sí ní jáde àwọn tẹ́ ẹ̀ ń wò yìí á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó ti yé yín bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ so ẹ̀yin tẹ́ ẹ ṣì ń sọ pé ẹ̀ ń dìbò ó kò dùn mí pé wọn ò mọ ilé àwọn tó ń dìbò fún olóṣèlú àwọn ló yẹ kó máa visit kọ́kọ́ lọ máa padànù mo dẹ̀ ń gbà ládùúrà báyìí pé àwọn tí Yorùbá máa ń pèdè kan wọ́n ní àwọn tó máa kú á kú àwọn tó máa kú á kú mo gbà ládùúrà fẹ́mi àti yín tọkàntọkàn lára àwọn tó máa kú yẹn òun lèmi àti yín tá a jọ gba Yorùbá Nation gbọ́ tọkàntọkàn ní tá a ṣojú méjì tí ò ṣe pé fake ni wá tó jó original ni wá àwa la máa kú ṣe wá ra àwọn tó máa kú yẹn tí Fúlàní tó kó wọlé àwọn dòǹgárì tó kó wọlé àwọn apànìyàn àwọn ìkòkò tó kó wọlé yìí tó máa pa òun làwọn tí wọ́n jẹ́ fake tí wọ́n fẹnu jẹ́ Yorùbá Nation ṣùgbọ́n inú wọn olóṣèlú pọ́nbélé ni wọ́n àwọn yẹn ló máa kú tìrantìran wọ́n á kú tọmọtọmọ bọ́mọ wọn bá wà l'Amẹ́ríkà kò ní délé torí tó bá dé à béèrè iṣẹ́ bàbá wọn lọ́wọ́ wọn àwọn onílẹ̀ á gbẹ̀mí wọn nítorí pé kíni bá a ṣe ń sọ wípé a fẹ́ kó àwọn èèyàn kúrò nínú epo ẹrú yìí làwọn olórí burúkú wọ̀nyí ṣe ń fà wá lọ́wọ́ sẹ́yìn pé dọ́dọ́gbọ̀n a gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn ló máa kú àwa máa kú ni a máa ṣẹ́kù lágbára Elédùmarè àní balẹ̀ lọ. ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí àwọn olóṣèlú iṣẹ́ mo ní tẹ́ bá rí wọn ládùúgbò yóò yẹ kẹ́ máa sọ wọ́n lòkúta pa ni ẹ wo gbogbo àwọn nǹkan ìṣòro àwọn nǹkan tó léwu tó ń wọ ilẹ̀ wa wá lójoojúmọ́ wọn ò rí kankan ṣe sí wọn ò ríṣẹ́ kankan wọn ò rí ṣe sí wọn ò rí kankan ṣe sí tẹ́ bá rí wọn tán jáde pé wọ́n ṣe kinní kan irọ́ ni wọ́n ń pa ó ti yé yín wọ́n pa Bámiṣé nínú BRW ní Èkó wọn ò rí kankan ṣe sí dèyìn eléyìí kò sí kankan tán ṣe sí ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn ìkà tí wọ́n wà lórí ilẹ̀ wa wọn ò rí kankan ṣe sí ṣùgbọ́n kí ni wọ́n lé o èmi ló kàn 2023 wọ́n fẹ́ jẹ president pẹ̀lú ọwọ́ wọn tó ń gbọ̀n pẹ̀lú ìgbẹ́ tó ń yà sára pẹ̀lú gbogbo ìṣòro ayé wọn wọ́n ṣàfẹ́ jẹ president ìbá àṣoṣù mẹ́ta péré lólù tó ṣe wẹ́gẹ́ tó lọ ó tẹ́ wọn lọ́rùn torí pé kíni wọ́n fẹ́ kó gbogbo ọmọ Yorùbá sínú ẹrú wọ́n fẹ́ kó gbogbo ọmọ Yorùbá sóko ẹrú pátápátá kí Fúlàní máa di ọwọ́ ọkọ mú kí Fúlàní kejì máa báyàwó sùn kó máa bọ́mọ sùn ìyẹn ni wọ́n fẹ́ torí pé gbogbo àwọn tẹ́ ń wò yẹn nǹkan tí gbogbo á fi gbọ́dọ̀ dúró ní wípé ṣé rí gbogbo àwọn tẹ́ ń wò yẹn gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ ọ̀dájú gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ ọ̀dájú so kò sí nínú wọn tó máa rí ní ìrí wípé ìyà ń jèèyàn kan torí pé àwọn ẹran ènìyàn ni wọ́n ń jẹ kò sí anybody kò sí nínú wọn yẹn tó máa rí pé wọ́n dúbò àwọn èèyàn tí ẹ̀jẹ̀ yẹn tó máa jẹ́ newton sí torí pé ẹ̀jẹ̀ yẹn gan ló fi ń rárá ẹ̀ padà so ìdí nìyẹn tí ẹ̀yin ọmọ Yorùbá tá a fi gbọ́dọ̀ dìde láti condemn gbogbo nǹkan tí àwọn olóṣèlú ń ṣe pátápátá ká má fún wọn láàyè lórí ilẹ̀ wa torí pé tán bá tún wọlé yẹn tán ìyà ayérayé òun la wà torí pé kò sí àwọn Fúlàní tó lágbára níwọ̀n ò lè gbágbára lẹ̀ pé àwọn ló ní àwọn ló dẹ̀ nílẹ̀ àwọn dẹ̀ ṣetán láti gbà á gbogbo ìṣòro ń wọlé wá gbogbo àwọn South West governor gbogbo wọn senator gbogbo wọn kò sílẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀ ipò bọ́n ṣe máa du governor báwọn náà ṣe máa kówó tí wọ́n jẹ́ òun everybody wọ́n lé so ìdí nìyí tá fi ń sọ fẹ́yìn ọmọ Yorùbá wípé kẹ́ ẹ dúró tọkàntọkàn
kẹ́ ẹ dúró tọkọ go and lay down there. Close your eyes. Kẹ́ ẹ dúró tọkàntọkàn, kẹ́ ẹ dúró tán. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Ẹ jẹ́ ká lé àwọn olórí burúkú yìí kúrò lórí ilẹ̀ wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀nà àbáyọ wá rèé o. Ọ̀nà àbáyọ rèé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin tí ẹ ní ìṣẹ̀ṣe lọ́wọ́, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ lọ ró ilẹ̀ Èkìtì. Ẹ jẹ́ kí oníkálukú wa, ẹ jẹ́ ká gbé nǹkan ìbílẹ̀ jáde. Ẹ̀yin akíkanjú, ẹ̀yin bàbá wa, ẹ lọ gbé nǹkan ìbílẹ̀ jáde. Nǹkan ìbílẹ̀ tẹ́ ẹ mọ̀ wípé tí wọ́n fi ń rólẹ̀ ní ayé àtijọ́. Ẹ lọ ró orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ẹ lọ ró ìlú yín. Ìwọ tó wà ní Ìkàrẹ́, ẹ lọ bá akíkanjú tó wà ní ìlú yín pé kó ró ilẹ̀ Ìkàrẹ́. Bọ́dà Ìkàrẹ́ tó wọ̀ yẹ ó máa ní bọ́dà. Àkúrẹ́ ní bọ́dà tiẹ̀. Àkúrẹ́ ní bọ́dà tiẹ̀. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a tún ní rèé o. Tá a lè fi bọ́, tá a lè fi ja ìjà agbára yìí tí ọmọ Yorùbá ò fi ní kú púpọ̀. Tá a fi ní kú, òun ni mò ń sọ fún yín. Ìwọ tó ní ìgbóná lọ́wọ́, tó ní ìgbóná, ẹ jọ̀ọ́ ṣe rí ọ̀rọ̀ tí mò ń pè jáde yìí, ẹ bá mi máa share program yìí ní kíákíá. Ẹ bá mi máa share, ẹ jẹ́ kó kan ilé, ẹ jẹ́ kó kan oko. Wọ́n ti wọlé o. Wọ́n tún ti wọlé. Tá a bá múra, ẹ tún máa gbọ́ gbòǹbí kẹ́ ẹ tó wí ọmọ Yorùbá ti kú lọ rẹ́rẹ́rẹ́, kẹ́ ẹ tó rí Fúlàní ẹyọ kan pa, wọ́n á ti pa Yorùbá bíi 30 dànù. Ẹ dẹ̀ mọ̀ pé a dín nìyẹn, kì í ṣe pé a lé sí. Kó má bàa ṣẹlẹ̀ bó ṣe ń ké tọ́tọ́tán. Ẹ jẹ́ ká dìde, ẹ̀yin tẹ́ ẹ ní ìgbóná lọ́wọ́. Ẹ wá yan, ẹ wá là á. Ẹ máa sọ sí wípé gbogbo ẹni ìṣe Fúlàní, ìṣe olóṣèlú, ìṣe àwọn ènìyàn ìkà tí wọ́n sọ wípé wọ́n fẹ́ wọ ìlú yìí wá láti wá gba ẹ̀mí àwa ọmọ nílùú, láti wá pa wá, kí ìwọ ìgbóná yìí kó lọ débà ní kíákíá. Kí ìwọ ìgbóná yìí àrólé bàbá tẹ́ntẹ́, ẹ bá mi dáríjì ọmọ iye ẹjọ́. Bàbá mi Ọlámilékan Zobo, ẹjọ́ mi ò gẹ́ẹ̀tì pọ́ìntì yín o, bóyá kẹ́ ẹ mẹ́sẹ̀jì mi tí bá parí ètò ìtàn. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní ìwọ tí o bá ní ìgbóná lọ́wọ́, tó mọ̀ pé ìgbóná, ẹ̀yin bá mi, ìyẹn àbá mi kì í ní ìhùn ìbílẹ̀ lọ, àsìkò kí yóò lóore. Ìjáde síta, ẹ jáde. Wọ́n ti wọ ìlú Èkìtì. Tẹ́ ẹ bá ti wọ ìlú, ẹ̀yin akíkanjú tẹ́ wà nílùú Èkìtì, ẹ nídìí pé ẹ fẹ́ àníbọn already, kò sí bọn àníbọn. Àwọn tó dẹ̀ lóògùn lọ́wọ́ gan, àwọn gan ò gbé fún èèyàn, kì í ṣe gbogbo èèyàn ló gbé fún èèyàn. Àwọn kan gbé pamọ́, àwọn kan dẹ̀ ṣe síta, ṣùgbọ́n o kò kárí, torí pé àwa kan náà sì bìlí pé ẹlẹ́sìn ìgbàgbọ́ ni wá, tá a gbọ́dọ̀ fọwọ́ kan nǹkan ìbílẹ̀. Àwọn kan ń bẹ lára wa bẹ́ẹ̀ pé nǹkan ìbílẹ̀ a gbọ́dọ̀ fọwọ́ kan, ẹlẹ́sìn ìgbàgbọ́ ni wá. Ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó fẹ̀mí ṣòfò. Ẹ gbé ìgbóná jáde, ẹ wá là á. Ẹ jẹ́ kó yé wọn wípé gbogbo ẹnikẹ́ni, ènìyàn kénìyàn, tàbí nínú obìnrin, nínú ọkùnrin, tó ní òun wá láti òkèèrè, ìṣe olóṣèlú ni, ìṣe àwọn Fúlàní ni, ìṣe Haúsá ni, tó lò fẹ́ gbẹ̀mí ará ìlú yìí, kí ìwọ ìgbóná ó yá dìde báyìí kó lọ pa. Ẹ jẹ́ ká yán orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú wa. Ẹ jẹ́ ká yán orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú wa. Ṣé rí àwọn eléyìí tí wọ́n wọlé, tí wọ́n kéke ajá, tí wọ́n kéke ike láyọ̀nù wọlé yẹn, pé àwọn dé láti jẹyàn ni. Bẹ́yà ẹ gbọ́ ike yẹn, ẹ máa gbọ́ ike yẹn sí, ẹ máa gbọ́ ike yẹn. Ẹ máa gbọ́ o, ẹ listen dáadáa o.
ṣe pé wọ́n kóra wọn wọlé gan ni. Wọ́n kó wọn wọlé gan ni. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ike yẹn ṣé ẹ ti gbọ́ ike yẹn ṣé ẹ ti gbọ́ ike yẹn ṣé ẹ máa gbọ́ ike yẹn o ẹ máa gbọ́ o ẹ ti gbọ́ ṣé ẹ̀yin náà ti gbọ́ ẹ ti gbọ́ ike yẹn wọ́n ké mọ́lẹ̀ lóhùn rárá pé ìlú ló tó yìí a máa jẹrun ẹ gbọ́ ike yẹn ẹ gbọ́ sáǹdì ike yẹn bó ṣe dún ṣe mọ̀ pé tí ajá bá ké bẹ́ẹ̀ yẹn ebi ń pa ni tí olóńgbò bá ké bẹ́ẹ̀ yẹn ebi ń pa ni tí kìnìún bá búramúramù bẹ́ẹ̀ yẹn nínú igbó ebi ń pa ni ṣe mọ̀ pé ẹranko làwọn arábí ebi ń pa wọ́n wọlé ni o ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ sán tu sán yín àwọn tó gbé lórí ọmú ni Tinubu wà yẹn wọ́n á bẹ ọmú yẹn yàlàyàlà wọ́n á bẹ dànù wọ́n á bẹ ṣòfò àwọn eléyìí ò rán yan wọn ò gbọ́rẹ̀ gbé wọ́n fẹ́ wá jẹlẹ̀ Yorùbá run ni bẹ́ẹ̀ dẹ̀ rèé irọ́ ni wọ́n fi pa ẹ gbọ́ ike yẹn bó ṣe dún ẹ gbọ́ ike yẹn bó ṣe dún ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe ẹ bá wa gbé nǹkan ìbílẹ̀ jáde tó bá jẹ́ pé bọ́dà ìlú Ìbàdàn tí wọ́n wọlé sí Ọ̀yọ́ state wọ́n wọlé sí tó bá jẹ́ pé a ti yánlẹ̀ ẹbẹ̀ ṣe mọ̀ pé àwọn olórí burúkú yìí máa dànù wọ́n máa lásídẹ̀ǹtì wọ́n á para wọn dànù ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé agbára yẹn wà ẹ bá wa gbé síta ẹ má jẹ́ kí èdè ó mú wa kó wá dọ́ stage kan ká má mọ̀ nǹkan tá a fẹ́ ṣe ẹ má jẹ́ kí èdè ó mú wa ẹ gbé nǹkan ìbílẹ̀ jáde ẹ yan ojú ọ̀nà wa ẹ lọ sẹ́kìtì ẹ yan ẹ lọ sílùú Èkó ẹ yan ẹ lọ sí Àkúrẹ́ ọ̀nà tó gba Àkúrẹ́ wọlé ẹ yan ẹ lọ sí Bàdágìrì ẹ yan ẹ lọ sí Kogi ẹ yan ẹ lọ sí Ilé Ifẹ̀ ẹ yan ẹ lọ sí ìlú Adó Èkìtì ẹ yan gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ wa ẹ yan orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ wa ẹ̀yin bàbá wa àbáláyé ẹ̀yin bàbá wa àbáláyé ẹ yan orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ wa ẹ yan orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ wa o ẹ gbà wá àwọn ajégunjẹran ìkòkò wọ́n ti wọlé wá o eléyìí ò ṣe eré kì í ṣe ṣeréṣeré ẹ lè rí wò lórí DSTV ẹ lè rí wò nínú OSROC o orí social media ẹ lè ti lè rí o ẹ jáde ẹ̀rọ ilẹ̀ wa o ẹ̀rọ ilẹ̀ wa ẹgbẹ́ ìgbóná jáde ẹgbẹ́ àfọ̀ṣẹ ẹ̀rọ àrá ẹ̀yin alágbára ẹ̀rọ àrá jáde o ẹ̀rọ àrá jáde kó lọ sọ́pa wọn ní gbogbo ibi tó bá dúró sí ní gbogbo ibi tó bá wà nínú igbó wa kí àrá máa pa wọ́n kílẹ̀ máa gbóná mọ́ wọn lára gbogbo àwọn olóṣèlú yẹn bẹ̀rẹ̀ sí máa gbé wọn ṣépè o ẹ máa gbé wọn gẹ́gùn ẹ máa gbé wọn gẹ́gùn o wọ́n ti gbàbọ̀dè fún wa ẹ máa gbé wọn gẹ́gùn ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbé wọn gẹ́gùn jíjí tẹ bá jẹ ẹgbẹ́ gbẹ̀tugbẹ̀tu jáde ẹgbẹ́ àfọ̀ṣẹ́ síta ẹ máa ṣépè fáwọn olóṣèlú ẹ ní kí wọ́n máa para wọn kí wọ́n máa ṣera wọn kí wọ́n máa kọjú ìjà síra wọn o ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kó pa wá torí tí Fúlàní wèrè yìí ẹ ti rí wọn bó ṣe rí tí Fúlàní tó bá jáde tó bá gbébọn dání á pa èèyàn 50 dànù á pa èèyàn á pa ọmọ Yorùbá 50 dànù pẹ̀lú ìbọn ọwọ́ ẹ o ẹ jọ̀ọ́ gbogbo á pe gbogbo ọmọ Yorùbá ni á pe ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ ró ilẹ̀ wa ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a tún ní nìyẹn ẹ lọ ró ilẹ̀ wa à níbọn à ládàá à lóògùn oògùn bẹ́ o ṣùgbọ́n eléyìí tá à ń sọ̀rọ̀ èyí a gbọ́dọ̀ múra wa dáadáa ni o ẹ lọ ró ilẹ̀ wa ẹ lọ ró ilẹ̀ wa ẹ lọ Èkìtì ẹ lọ ró ẹ̀yin bàbá wa ẹ̀yin awo gidi ẹ jáde ẹ jọ̀wọ́ ẹ bá wa ró ilẹ̀ wa ẹ jáde síta ẹ lọ bá wa ró ilẹ̀ wa ẹ rí pé mò ń tẹnumọ́ àwọn ìkòkò ajẹranjẹgun ti wọlé wọ́n ti wọlé sílùú Èkìtì lóru àná èmi àrólé bàbá tẹ́ntẹ́ mi ò ń sọ ọkọ tójú mi ò bá rí o ẹ jáde ẹ má wò níwò wípé bóyá ọmọ kékeré àbí nǹkan agbára tó wà lọ́wọ́ ẹ̀yẹn gbé jáde kó o sá ẹ gbé agbára yẹn ẹ̀yin àwọn wòlíì òtítọ́ àti àwọn àfáà òdodo kí wọ́n ké pe Olódùmarè mọ́mì mi Akínrìndé Abídèmí Mercy bẹ́ẹ̀ ni o ẹ̀yin pásítọ̀ ẹ dìde o ẹ bá wa gbàdúrà sí ilẹ̀ wa
ilẹ̀ yẹn ni kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ báyìí o, ilẹ̀ ni kẹ́ ẹ máa bá sọ̀rọ̀, gbogbo nǹkan tẹ́ bá máa ṣe ilẹ̀ ni kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ o. ẹ̀yin àfáà tó gbójú, ẹ̀yin wòlíì tó gbójú, ẹ̀yin ìmáàmù tó gbójú, ẹ̀yin pásítọ̀, ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. ilẹ̀ yẹn ni kẹ́ ẹ máa bá sọ̀rọ̀, ilẹ̀ yẹn ni kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ ní gbogbo ibi táwọn gáìsì yìí tẹ̀dó sí, kí ara máa ní wọ́n, kí ara wọn máa gbóná, kí wọ́n máa para wọn. gbogbo àwọn olóṣèlú ìgàn kọ́kọ́jú ìjà síra wọn, kí gbogbo nǹkan ibi tó ti ṣe kó bẹ̀ sí jálé wọn lórí, gbogbo àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ kó bẹ̀ sí ké rárá kó máa kẹ́fẹ̀ san lórí wọn, kí wọ́n máa ké fún ẹ̀san lórí wọn ní kíákíá. ẹgbẹ́ gbẹ̀tugbẹ̀tu jáde, ẹgbẹ́ bíbélì jáde mà, ẹgbẹ́ bíbélì jáde sà, ẹjọ́ torí Ọlọ́run ó ti tójú ẹ̀. àwa ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ kankan ní ilẹ̀ wa mọ́. ìtàjẹ̀sílẹ̀ yẹn ti tó. àwọn tí wọ́n ti pa gan ju àwa tá wà lórí ilẹ̀ ayé tá wà lórí ilẹ̀ Yorùbá lọ, láwọn táwọn aráabí ti pa, wọ́n ti ju àwa tá wà ní ilẹ̀ Yorùbá gan lọ. wọ́n ti pa àwọn èèyàn dànù. ẹ jọ̀wọ́ ẹ bo bẹ̀yìn ni ẹ lọ ró ilẹ̀ wa, because from now ní wọ́n máa wọlé, wọ́n ṣe máa wọlé náà nìyẹn. kò sí nǹkan tọ́mọ Yorùbá fẹ́ ṣe ju pé kó gbé fóònù lọ, wọ́n ti dé o, wọ́n ti wọlé o. nǹkan tá a mọ̀ ṣe ojú yẹn lọ, nǹkan tá a mọ̀ ṣe ojú yẹn lọ. kò sí àlè dá wọn dúró, bá a dá wọn dúró àní action, bá a dá wọn dúró a kò máa pe ọlọ́pàá ni, ọlọ́pàá dẹ̀ débẹ̀ wọn ríbọn lọ́wọ́ yẹ fi àwọn ọlọ́tún máa pè látòkè, ẹ fi wọ́n lẹ̀ destination wọn ni bí wọ́n lọ. wọ́n tún lè sọ kí àwọn ọlọ́pàá gan tó escort wọn wọlé. àwọn ibi tí wọ́n wọlé sí gan ọlọ́pàá ò mọ̀ pé wọ́n ń bọ̀. àwọn olóṣèlú yẹn nìkan náà jọ ní contact ara wọn lọ́wọ́, torí pé kí ni fún ìdìbò yìí náà ni wọ́n fẹ́ fi pa àwọn èèyàn dànù. tó bá wá pa àwọn èèyàn dànù, wọ́n á declare president wọn ló bá tán. ṣebí oko ẹrú a gbọ́dọ̀ sọ̀rọ̀, a ní freedom of speech, a lè sọ̀rọ̀, kò sí freedom fún movement gan, a lè rìn bó ṣe wù wá. gbogbo nǹkan tí àwọn aráabí tí wọ́n ṣe fún wa nìyẹn. tí wọ́n bá wá gba gbogbo ilé tán gbalẹ̀ gba oko, tó bá fẹ́ lọ sọ́jà wàá máa gbàṣẹ, wọ́n lè sọ kó kọ́kọ́ jáwé àbí kọ́kọ́ di ọwọ́ ìyàwó ẹ̀ mú láàárọ̀, kọ́kọ́ bá sùn náà kó tó di pé ó ṣẹ̀ ṣe. àwọn ló máa test oúnjẹ nínú ilé báyọ̀ ó dùn àbí kò dùn. wọ́n fẹ́ gbalẹ̀ gba gbogbo bí wọ́n ti lé àwọn bàbá kúrò lóko already, wọ́n ti gbanú igbó náà sí, wọ́n ti ń pa àwọn èèyàn wa láti inú igbó, wọ́n ti ń pa wọ́n jáde. tó bá ti wá dé táwọn sí, àwọn mélòó ló wà ní táwọn, àwọn bẹ̀ sí pa àwọn èèyàn dànù. so ẹ má wo níwò wípé àwọn mélòó ni Fúlàní, ẹ jọ ẹ má wo bẹ́ẹ̀ o. tí Fúlàní ẹyọkọ bá gbàbọn á pa èèyàn 50 kó tó di pé ẹrẹ́ òun ẹyọkọ pa o. àwọn 50 yẹn ti dín nínú àwọn èèyàn wa nìyẹn o. so ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ wo. so ìdí nìyẹn tẹ́ fi máa ró ilẹ̀ wa, ìdí nìyẹn tẹ́ fi máa gbé agbára jáde láti rán àrálù wọn. ẹ jọ̀wọ́ ẹ̀yin abiyamọ ayé, ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí o. ẹ yan ilẹ̀ wa, òun ni kókó nǹkan tí mo fẹ́ sọ fún yín. ẹ lọ yan ilẹ̀, ẹ lọ yan ilẹ̀ wa, ẹ lọ sékìtì kẹ́ yan ilẹ̀ ẹbẹ̀, ẹ lọ sí Oǹdó ẹ lọ yan ilẹ̀ ẹbẹ̀. ẹ rú ojú ọ̀nà, ẹ kò máa là ní pé gbogbo ẹni tó fẹ́ wọ ìlú ìwá, ẹ gbé gbogbo nǹkan ìmọ̀lẹ̀, gbogbo nǹkan ìṣẹ̀ṣe, ẹ̀yin onípásítọ̀ wa ẹ jọ̀ọ́ ẹ kóra yín jọ, àsìkò tẹ́ ẹ máa gbàdúrà ìsọjí rèé. ẹ kóra yín jọ sí ojú kan, kí ẹ bẹ̀ sí ní gbàdúrà fún ilẹ̀ wa, pé gbogbo ẹnikẹ́ni tó bá wọ ilẹ̀ yìí láti wá pa wá, láti wá ṣe wá ní jàǹbá, kí ilẹ̀ yẹn kó máa gbé wọn mì. mọ́tò ni wọ́n gbé bọ̀ ní kódà kó lásídẹ̀ǹtì kó pa gbogbo wọn dànù. ohunkóhun ìbáwù kan ṣe tó fẹ́ ṣe lórílẹ̀ yẹn ní búburú tó fi fẹ́ wọbẹ̀, kí búburú yẹn jẹ́ tiwọn, kó má rojú ráyè, àbí kí ilẹ̀ yẹn kó ṣú, kí ìlú yẹn ṣókùnkùn lójú wọn, kó má lè ráyè wọlé. ó ti ṣẹlẹ̀ rí ní ìlú kan nígbà ogun kan tí wọ́n fẹ́ wò ìlú yẹn báyìí, koríko náà máa rí ìlú dẹ̀ ni, ṣùgbọ́n wọn ò ní rí ìlú yẹn, koríko báyìí náà máa rí, inú igbó ni wọ́n gbà pé wọ́n wà tí wọ́n fi padà, wọn ò rí ìlú yẹn wọ̀. mo ti gbàgbé orúkọ ìlú yẹn, ẹ̀yin tẹ́ bá mọ ìtàn yẹn ẹ bá mi tẹ̀ sójú bíi. wọ́n fẹ́ wọ ogun fẹ́ wọ ìlú yẹn, bọ́ ṣe débẹ̀ báyìí tó ń wo ìlú yẹn lọ́ọ̀kan, tó bá ti rìn jìnnà tí wọ́n wò lù wọ́n á rí pé ìlú náà rí, ṣùgbọ́n tó bá ti padà tí wọ́n fẹ́ wọnú ìlú yẹn, inú igbó náà máa rí, wọn ò ní mọ ibi tó yẹ kó tẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa gbé agbára ìjáde, ẹ bá wa gbé agbára ìjáde. nǹkan tó kọ mí lóminú ni pé ọmọ Fúlàní kà á pa èèyàn 20 kó tó rí pa. àdínkù nìyẹn, kì í ṣe pé alẹ́. ìdí nìyẹn tẹ́ ẹ fi gbọ́dọ̀ gbé gbogbo àwọn agbára yìí. ẹ̀yin bàbá wa ẹ pò bìrìkó tó, ẹ ró ilẹ̀ wa, ẹ bá ilẹ̀ sọ̀rọ̀. gbogbo àwọn tó wọlé sí ilẹ̀ Èkìtì lóru ànámọ́jú,
gbogbo àwọn ènìyàn ìkà, àwọn olóṣèlú wèrè, àwọn olóṣèlú tó wà ń bẹ̀ gan, ẹ tún sọ fún bẹ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ ìdíje tara tiwọn ni wọ́n torí ibẹ̀ lọ́kàn gbọ́dọ̀ mọ́jú káyé wọn bàjẹ́, torí pé kò sínú wọn tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ọgbọ́n àti kówó jẹ ní everybody wọ́n lé, torí pé àwọn fúnra wọn sọ pé Nàìjíríà ò lè dáa, ẹ̀mú tí wọ́n mọ́, torí àwọn gọgọgọ ló ń gbàbọ̀dé yìí fún wa, àwọn gọgọ ló gba Àmọ̀tẹ́kùn tó sọ Àmọ̀tẹ́kùn wọ́n sọ de àmọ̀sápò, wọn ò jẹ́ ká Àmọ̀tẹ́kùn ó ṣiṣẹ́, wọ́n ti gbàgbà lọ́wọ́ Àmọ̀tẹ́kùn, wọ́n ti sọ́dọ̀ tòṣèlú. Àmọ̀tẹ́kùn kan ṣe gbálagbàlá kiri ní ìjọba olóṣèlú, àwọn PDP APC náà tún ṣiṣẹ́ fún, wọn ò ṣiṣẹ́ fàbò tiwa, kì í ṣe bí wọn ọ̀nà tó darí wọn sí ni, ṣe pé àwọn náà ló ajáàkì ẹ̀ tí wọ́n gbé sábẹ́ ìjọba. Àkúfọ́ nílùú Ìbàdàn, ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun mo dúpẹ́ lọ́lá, mufti mo kí yín, ẹ ṣe mo pé lọ́lá mọ́mì mi, mo kí yín, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni Àkúfọ́ nílùú Ìbàdàn ni, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé agbára yìí jáde, agbára tó yẹ pé táwọn Fúlàní bá fẹ́ wọ ilẹ̀ wa báyìí ojú wọn á ṣókùnkùn, wọn ò ní rí ọ̀nà, ẹ bá wa gbé síta. A níbọn, nǹkan ìbílẹ̀ ta ní ẹ jẹ́ á lò ó, nǹkan ìbílẹ̀ ta ní ẹ jẹ́ ká lò ó. Ẹ lọ sí ìlú Ìlọrin náà, a sì máa jagun bẹ̀ yẹn létà nìyẹn tí Yorùbá Nation bá dé, a sì máa lé àwọn olórí burúkú yẹn jìnnà. Ẹ lọ sí Kogi, ẹ lọ sí Kwara, ẹ lọ yan ilẹ̀ ẹbẹ̀, ẹ lọ sí Àkúrẹ́, ẹ yan ilẹ̀ ẹbẹ̀, ẹ lọ sí ìlú Ìbàdàn, ẹ yan ilẹ̀ ẹbẹ̀, ẹ dá nǹkan sílẹ̀, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dá nǹkan sílẹ̀, ẹ kàn máa yan ni tẹ́ bá ti ń dà sílẹ̀, pé kì í ṣe fún ti ọmọ ìlú yín o tó pè fún ìrọ̀rùn, ṣùgbọ́n tó bá lọ́mọ ìlú yín tó jẹ́ pé ìpalára òun ló fẹ́ wá ṣe, àbí òun ló ń ṣe fún ọmọ ìlú wa akẹgbẹ́ kí ìgbóná ó mu, ibi tẹ́ ti máa kọ́ fọ ìlú mọ́ nìyẹn, ẹ máa fọ ìlú yẹn mọ́. Gbogbo ọmọ ìlú yìí tó ń ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, gbogbo ọmọ ìlú yìí tó ń ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, gbogbo ọmọ ìlú yìí tó ní connection pẹ̀lú àwọn ènìyàn tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, àìmọye olórí burúkú mi ìta kú sí nǹkan tí mo sọ yìí, kí ẹ̀jẹ̀ wọn máa gbẹ. Gbogbo àwọn tó wá fẹ́ ti ọ̀hún rìn wá kó wa lẹ́rú, tí wọ́n fẹ́ wá gbalẹ̀ wa, tí wọ́n fẹ́ wá ṣe àwọn èèyàn wa léṣe, bí àwọn tí wọ́n kó wọlé tí wọ́n kéke ike lion wọlé, ike kìnìún wọlé yìí, kí ẹ̀jẹ̀ wọn máa gbẹ, kí ìlú wa kó ṣókùnkùn lójú wọn, kí wọ́n má lè ráyè wọlé síbẹ̀. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti ráyè wọlé sílùú yín, báwo náà ṣe fẹ́ wá kọmọ nílùú yín, báwo ni wọ́n ṣe máa wá kọmọ nílùú nígbà tí àwọn ènìyàn kà ò ráyè wọlé, tí wọ́n dédé dójú ọ̀nà tí mọ́tò yẹn dẹ̀ ṣe gbàmù síbẹ̀ tí ò mọ ibi tó yẹ kó lọ, tójú driver ṣú. Ṣé mọ̀ pé ẹ̀yin ìyá wa ẹ lè ṣe, ẹ̀yin bàbá wa ẹ lè ṣe, agbára yẹn bẹ lọ́wọ́ yín. Tí ojú driver yẹn tó ṣókùnkùn, ṣé wọ́n bìlí pé agbára ìbọn ni wọ́n ní tí wọ́n fẹ́ wá lò nílẹ̀ wa? Àwa lóògùn yẹn ni kẹ́ ẹ bá wa gbé jáde, ẹ̀yin bàbá wa. Ẹ má gbé pamọ́ torí àsìkò tẹ́ lè fi gbà wá rèé, torí ẹ̀yin náà lẹ sọ pé yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà, ẹ gbà wá. Fúlàní agbébọn ẹyọ kan lọ́wọ́ àpọ̀ èèyàn 50 kẹtórí òun nìkan pa. So ìbáwá ṣe ń sìn kẹ ẹ má wàá fún Fúlàní yẹn láàyè láti ẹ̀ ti wọnú ìlú yẹn dèpòdépò kó fẹ́ pààyàn. Ẹ̀rọ ilẹ̀ wa lágbára o, ẹ bá ilẹ̀ sọ̀rọ̀. Gbogbo ẹni tó ń yọ ilẹ̀ wa láàmú, tó ń dalẹ̀ wa láàmú, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì wa, kí Ọlọ́run kó fi ẹ̀jẹ̀ wọn wẹ̀. Bí wọ́n bá fẹ́ wọnú ìlú wa, kí ojú wọn ó ṣókùnkùn, kí wọ́n má lè rí ìlú wa, kí wọ́n má lè rí wọ̀. Ẹ jẹ́ kí ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gba àdúrà yìí kí tó máa lọ, torí mi ò ní pẹ́ púpọ̀. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ tí mo sọ, ẹ jẹ́ ká sọ da prayer point. Ẹ má kúrò lórí ìkànnì o, lẹ́yìn tẹ́ bá nífẹ̀ẹ́ Yorùbá Nation dáadáa. Kò kọ́ dandan tó bá jẹ́ pé àfọ̀ṣẹ lo ní lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, gbé àfọ̀ṣẹ yẹn jáde, a fẹ́ gbàdúrà báyìí. Tó bá jẹ́ pé gbètùgbètù ló wà lọ́wọ́ ẹ̀ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ó yá gbé jáde, nǹkan tó ní belief lórí ẹ̀ nìyẹn, gbé jáde. Gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ̀ ń képè tó ń dá yín lóhùn, ẹ bá mi gbé jáde. Ní wákàtí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo nǹkan tí ẹ bá mọ̀ wípé ẹ̀ ń pè tó jẹ́ Ọlọ́run yín, tí ẹ̀ ń képè tó dá yín lóhùn, ó yẹ gbé jáde ní kíákíá báyìí. Kẹ́ jẹ́ ká gbàdúrà yìí. Ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká gba sáré sọ di àdúrà. Ẹ má kúrò lórí ìkànnì, ẹ jẹ́ ká gba àdúrà yìí, torí pé
nǹkan tẹ́ ẹ ní lọ́wọ́ yẹn tẹ́ ẹ ní belief lé lórí yẹn ẹ gbé jáde síta ní kíákíá báyìí ni o gbé jáde ó yá ẹ já gbàdúrà ẹ wá bá mi sọ fún Ọlọ́run ẹ sọ fún Ọlọ́run yín wípé gbogbo ẹni tó wọlé Yorùbá wá tó fẹ́ wá pa wá tó fẹ́ wá gba ilẹ̀ wa lọ́wọ́ wa pé kí Ọlọ́run Elédùmarè bí ọjọ́ èní ṣe bí ilẹ̀ ọjọ́ èní ṣe mọ́ tó tún fẹ́ ṣú yìí tó bá ti ṣú báyìí wọn ò gbọ́dọ̀ mọ́jọ́ kejì wọn gbọ́dọ̀ filẹ̀ ṣaṣobora gbogbo ẹni tó wọ ìlú wa wá tó lóun fẹ́ wá gbẹ̀mí wa tó lóun fẹ́ wá pa wá tó lóun fẹ́ wá gbẹ̀mí wa lórí ilẹ̀ bàbá wa tó fi fún wa kó tó di pé ó lọ táwa náà tún gbé ta tó máa fi fọ́mọ wa tó sọ pé òun fẹ́ wá gbà lọ́wọ́ wa togutogu tìbọ́tìbọ́n pé kí Ọlọ́run Elédùmarè kó já okùn ẹ̀mí ẹ̀ kí lè ní tó ṣú àdúrà. ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì orúkọ Jésù lẹ pa yìí wọn yẹ olú ẹ pa wọn yẹ olú ẹ pa wọn rẹ ẹ pa wọn rẹ ẹ pa wọn rẹ gbogbo ẹnikẹ́ni gbogbo ìyànkíyàn tí wọn wá láti wá balẹ̀ yóò bá lọ́wọ́ wa lórúkọ Jésù lẹ pa wọn rẹ. Jésù Kristi Olúwa wa àmín. ẹ tún bá mi sọ báyìí ẹ bá mi sọ wípé àwọn Fúlàní tí a pariwo pé kí wọ́n kúrò lórí ilẹ̀ wa tí wọ́n sì wà ń bẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n sì wà ń bẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n wà nú igbó wa tí wọ́n ti get ready tí ìbọn ti bẹ lọ́wọ́ wọn tí wọ́n dúró de ọ́dà tí wọ́n kò sọ pé ọ́dà ó yá ẹ lọ tí wọ́n dúró de ọ́dà pé ìbọn ọwọ́ wọn yẹn kó bẹ̀rẹ̀ sí fi kọjú ìjà síra wọn nínú igbó kó bẹ̀rẹ̀ sí ní para wọn gbogbo àwọn tó ti wà nínú igbó wa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ di àdúrà pé gbogbo wọn kó gbé ìbọn yẹn kó bẹ̀rẹ̀ sí ní para wọn láti òkè sísàlẹ̀ àdúrà. Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé kábíyèsí olùgbà pẹ̀lú ọwọ́ ẹ̀dá àti agbára Ọlọ́run mi Jésù Kristi bàbá mi àti Ọlọ́run mi gbogbo agbára gbogbo àwọn ènìyàn ẹ̀ka gbogbo àwọn Fúlàní nínú igbó wa ní orúkọ Jésù Kristi olùgbà tí wọn náà fẹ́ pa wá Ọlọ́run ayérayé jẹ́ kó dojú ìbọn kọra wọn jẹ́ kó para wọn dànù ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì jẹ́ kó para wọn dànù Ọlọ́run alágbára o jẹ́ kó para wọn dànù Ọlọ́run má jẹ́ wọn jẹ́ kó para wọn dànù ní orúkọ Jésù ìbọn tó wà lọ́wọ́ wọn ni kó jọ́ fi para wọn ìbọn tó wà lọ́wọ́ wọn ni kó jọ́ fi para wọn Jésù Kristi Olúwa wa àmín. ẹ wá bá wa sọ wípé gbogbo àwọn tí wọ́n tún ṣe ń pinnu láti wọlé wa wá tí wọ́n ń pinnu ń sìn pé wọ́n tún fẹ́ wọlé pẹ̀lú àwọn bọ́ọ̀sì ńláńlá òkè kí n tó lọbẹ̀ yẹn ẹ bá wa sọ fún Ọlọ́run pé àwọn tí wọ́n wà nínú bọ́ọ̀sì yìí tí wọ́n ké ìké ajá wọlé yìí pé kí lè ní tó ṣú kí ilẹ̀ jẹ wọ́n kí ìgbóná mú wọn kí àrá sán pa wọ́n kí ikú ó pa wọ́n láwọn tí wọ́n wọlé yìí iṣẹ́ tí wọ́n ní wọ́n wá ṣe yẹn kí wọ́n má ṣe iṣẹ́ yẹn kí wọ́n má ṣe rí iṣẹ́ yẹn ṣe kí ikú ó pa wọ́n káìsàn kí ìbànújẹ́ ó wọlé wọn wá ibikíbi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ilẹ̀ kó lanu kó gbé wọn mù ẹ sọ di àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o Ọlọ́run ayérayé kábíyèsí olùgbàlà pẹ̀lú ọwọ́ ẹ̀ná àti agbára Ọlọ́run mi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì gbogbo àwọn ènìyàn tó ń wọlé yìí ní orúkọ Jésù ilẹ̀ tó gbé wọn mì 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 àràjò sọ̀pá wọn ní orúkọ ti Jésù Kristi olùgbàlà ẹ̀sọ́ àràpọ̀ wọn Ọlọ́run ayérayé ẹ̀sọ́ àràpọ̀ wọn olùgbàlódé ọ̀run ẹ̀sọ́ àràpá wọn alágbára òde ọ̀run ẹ̀sọ́ àràpá wọn ní orúkọ Jésù ẹ̀sọ́ àràpá wọn ayérayé o ẹjọ́ kó wọlé láàyè ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ẹjọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ má wo gbogbo nǹkan tí ẹ bá rí tẹ bá mọ̀ wípé ojú Ọlọ́run ti yín ni mo fẹ́ kẹ́ gbé jáde o gbogbo nǹkan tẹ bá mọ̀ pé ẹ̀ ń pè tó ń dá yín lóhùn òun ni mo fẹ́ kẹ́ gbé jáde mi ì fẹ́ bá yín mọ̀ nǹkan tẹ́ ń sìn o bẹ̀tí nǹkan tẹ́ ń sìn tẹ́ mọ̀ wípé tẹ bá pè ó ń dá yín lóhùn la fẹ́ lò lọ́wọ́lọ́wọ́ báyìí òun la fẹ́ lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀já wa sọ ní sọ wípé àwọn tó kù tí wọ́n tún ṣe ń pinnu wípé wọ́n fẹ́ wọ ilẹ̀ wa tí wọ́n bá ti fẹ́ wọlẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ kí ojú wọn ó ṣú má jẹ́ kí wọ́n rí ilẹ̀ Yorùbá wọ̀ tí wọ́n bá fẹ́ wọlẹ̀ Yorùbá jẹ́ kí ojú wọn ó dúdú má jẹ́ kí wọ́n rí ilẹ̀ Yorùbá wọ̀ jẹ́ kí wọ́n padà síbi tí wọ́n ti wá jẹ́ kí wọ́n padà síbi tí wọ́n ti wá má jẹ́ kí wọ́n rí ilẹ̀ wa wọ̀ mọ́ láti wákàtí ọ̀wọ́ yìí lọ sọ ilẹ̀ wa báwa tilẹ̀kùn ilẹ̀ Yorùbá mọ́ wọn báwa tilẹ̀kùn ilẹ̀ Yorùbá mọ́ àwọn aṣebi àwọn apànìyàn
tí wọ́n fẹ́ wọ ìlú wa wá láti wá pa wá, bá wa tilẹ̀kùn ilẹ̀ Yorùbá, bá wa tì wọ́n síta, tilẹ̀kùn mọ́ wọn síta, ẹ sọ di àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé kábíyèsí olùgbàlà, Ọlọ́run ayé, Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́, Olúwa tilẹ̀kùn ilẹ̀ Yorùbá mọ́ wọn síta, Jésù Kristi olùgbàlà wa tilẹ̀kùn ilẹ̀ Yorùbá mọ́ wọn síta. Gbogbo àwọn alágbára, gbogbo àwọn ìka ènìyàn yìí tí wọ́n wá fẹ́ wọlé tìbọn wá pa wá nílẹ̀ Yorùbá, orúkọ Jésù Kristi olùgbàlà, jẹ́ kí ojú wọn ṣú, 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 Jésù Kristi olùgbàlà, jẹ́ kí ojú wọn ṣú. Ẹ gbàdúrà yìí o, torí pé àdúrà tá à ń gbà yìí, ẹ mọ̀ báyà ilé yín ni wọ́n ń bọ̀ o, ẹ mọ̀ bóyá ẹ̀yin ló kàn, ṣùgbọ́n mo gbà ládùúrà aburú òní kàn yín o. Ẹ̀yin tẹ́ ẹ bá gbé fóònù lọ́wọ́ tẹ́ ẹ bá gbàdúrà yìí, àánú yín ṣe mí o, àánú yín ṣe mí, àánú yín ṣe mí, torí pé wọ́n dé tìkanra ni, ẹ̀rí bó ṣe pariwo lóhùn rárá bí kìnìún tẹ́bí ń pa. Ẹ bá wa gbà ládùúrà, ẹni gbogbo wọn yìí tó ń sì fẹ́ gbìyànjú àti wọlé, kí Ọlọ́run Elédùmarè tilẹ̀kùn mọ́ wọn síta, kó tilẹ̀kùn ilẹ̀ Yorùbá mọ́ wọn síta, kí wọ́n má ráyè wọlé sí ọ̀dọ̀ wa. Ẹ sọ di àdúrà, mọ́mì, dádì, àbúrò mi, ẹ̀gbọ́n mi, àǹtí mi, brọ́dà mi, ẹ gbà ládùúrà. Ohun tí mo mọ̀, tí mo gbójúlé lèmi ń lò yìí, nǹkan tí ìwọ bá mọ̀ tó gbójúlé tó mọ̀ pé ó ń dá ọ lóhùn, tó bá bá sọ ó ń gbọ́, gbé síta báyìí kó máa bá sọ. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, kábíyèsí olùgbàlà, tilẹ̀kùn máa wọn ọ̀tá wa síta sẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, wá tilẹ̀kùn máa wọn ọ̀tá wa síta. Ọlọ́run ayérayé o, gbogbo àwọn tó dẹ̀ ti wọlé wá, jẹ́ kí ẹ̀mí okùn ẹ̀mí wọn já dànù, jẹ́ kí okùn ẹ̀mí wọn já dànù, jẹ́ kí okùn ẹ̀mí wọn já dànù. Ọlọ́run ayérayé, jẹ́ kí okùn ẹ̀mí wọn já dànù. Gbalẹ̀ Yorùbá fún wa, Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin tèmi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi tẹ̀ ń wò mí, àrólé bàbá tẹ́ntẹ́n ni o, Olúmọ̀ọ́ká ọba lọ́la JP, ẹ bá wa gbà ládùúrà, ẹ bá wa pé Yorùbá Nation, ẹ pè é lóhùn rárá, ẹ ní Yorùbá Nation ó yá tètè dé, Yorùbá Nation ó yá tètè wọlé wá. Gbogbo àwọn alágbára tó ń dí ẹ lọ́nà wípé kó má lè wá, gbogbo àwọn alágbára tó ń fà ẹ́ lẹ́sẹ̀ wípé kó má lè tètè dé, ó yá, Ọlọ́run fi iná já wọn. Yorùbá Nation ó yá máa bọ̀, wá sí ìmúṣẹ, wá sí ìmúṣẹ. Yorùbá Nation ó yá ẹ pè lóhùn rárá, Yorùbá Nation ẹ pè lẹ́ẹ̀mẹ́ta, ẹni ó yá Yorùbá Nation ó yá tètè wá sí ìmúṣẹ báyìí, tètè wá sí ìmúṣẹ. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Yorùbá Nation ó yá wá sí ìmúṣẹ, Yorùbá Nation á pè ọ́, ó yá wá sí ìmúṣẹ, ó yá wá sí ìmúṣẹ, ó yá wá sí ìmúṣẹ. A fẹ́ ọ ní kíákíá báyìí, kó lè wá gbà wá nínú iná ìléru Nàìjíríà yìí, kó lè wá gbà wá nínú ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ yìí. Yorùbá Nation ó yá máa bọ̀, Yorùbá Nation ó yá tètè dé, Yorùbá Nation ó yá máa bọ̀, ó Yorùbá Nation ó yá máa bọ̀. Yorùbá Nation a fẹ́ rí ọ, Yorùbá Nation a fẹ́ rí ọ, Yorùbá Nation ó yá máa bọ̀. Ìwọ la fẹ́, nítorí pé ìlú tá a wà yìí ìlú mùjẹmùjẹ ni, nítorí pé ìlú tá a wà yìí ìlú apànìyàn ni, nítorí pé ìlú tá a wà yìí ìlú tí ò mọmọdé tí ò màgbà, tó pa obìnrin, tó pa ọkùnrin, tó pa ọmọdé, tó pa àgbà, tó poyún inú. Ọlọ́run ayérayé o, wá mú Yorùbá Nation yìí wá pè fún wa. Yorùbá Nation ó yá wá gbà wá, Yorùbá Nation ó yá wá gbà wá kúrò nínú oko ẹrú yìí, wá gbà wá. Ó yá tètè dé Yorùbá Nation, ó yá tètè bọ̀ Yorùbá Nation, a fẹ́ rí ọ. Ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, ó ní ká béèrè pé òun yóò ṣe fún wa, ó ní ká kànkù pé òun ó ṣe fún wa, ó ní ibi tí ẹnìkan àbí méjì bá ti wà ó lóun Ọlọ́run wà ńbẹ̀. Ẹ bá wa wá sọ fún Ọlọ́run kí tó máa lọ lórí ìkànnì aláyọ̀ yìí. Ẹni gbogbo ẹni tó dí Yorùbá Nation lọ́wọ́, ẹni gbogbo ẹni tó dí Yorùbá Nation lọ́wọ́ tó ní kò ní dé, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé kí Yorùbá Nation yẹn kó dé lẹ́yìn ẹ̀. Gbogbo ẹni tó di okùn Yorùbá Nation lọ́wọ́ mú tó ní Yorùbá Nation yẹn ò ní dẹ́sẹ̀, pé bó ku wóró ẹ̀jẹ̀ kan sára òun pé Yorùbá Nation ò ní dé, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé kí Yorùbá Nation yẹn ó ṣe ẹ jẹ́ ká tiẹ̀ sọ pé kó dé lójú ẹ̀ gan, kó ba ìmọ̀ àtagbára ẹ̀ yẹn kó bà á jẹ́, kó lè wá rí iṣẹ́ ìyanu Ọlọ́run pé Ọlọ́run tóbi ju ẹ̀dá lọ. Ẹ sọ fún Ọlọ́run, gbogbo ẹ̀dákẹ́dá tí a bí nínú obìnrin tó di Yorùbá Nation lẹ́sẹ̀ mú tó ní kò ní ṣeé ṣe, ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó já okùn ẹ̀mí ẹ̀.
ẹni kí Ọlọ́run kó já okùn ẹ̀mí ẹ̀ kí Yorùbá Nation kó dé ní kíákíá àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé ò kábíyèsí olùgbàlà, okùn ẹ̀mí gbogbo àwọn tó di Yorùbá Nation lọ́wọ́ mú ẹ bá wa já dànù. Ọlọ́run ayérayé ẹ bá wa já dànù. Ìṣọmọdé ni, ìṣàgbà ni, ìṣe wòlíì ni, ìṣe àfáà ni, ìṣe babaláwo olóògùn ìka ni, ìṣe àwọn olóṣèlú ni, ẹ já ẹ̀mí wọn dànù ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ já ẹ̀mí wọn dànù. Gbogbo agbára òkùnkùn, gbogbo agbára àwọn ọ̀tá, gbogbo agbára àwọn ènìyàn ẹ̀ka, gbogbo agbára àwọn ọ̀dájú, àwọn tó wà lágbo ọ̀dájú tí wọ́n di Yorùbá Nation lẹ́sẹ̀ mú, tí wọ́n ní kò ní ṣeé ṣe nítorí kí wọ́n lè máa rẹ́jẹ̀ mu, nítorí pé kọ́ lè máa rẹ́ ènìyàn pa, nítorí pé kọ́ lè máa pànìyàn sí, kí ìtàjẹ̀sílẹ̀ lè máa pọ̀ sí. Ọlọ́run ayérayé ò wá gbàgbára lọ́wọ́ wọn ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Mo pè ọ́, wá gbàgbára lọ́wọ́ wọn. Ọlọ́run lánàá, Ọlọ́run lẹ́ni, Ọlọ́run títí ayé gbogbo, wá gbàgbára lọ́wọ́ wọn. Yorùbá Nation ó yá dé, Yorùbá Nation ó yá dé, Yorùbá Nation ó yá máa bọ̀, Yorùbá Nation ó yá máa bọ̀. A fẹ́ rí ọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin tèmi, ẹ wá bá mi gbàdúrà fún bàbá mi Professor Banji Akíntóyè. Ẹ gbàdúrà fún ara tiyín, ẹ gbàdúrà fún ìyá mi Onítìrí, ẹ gbàdúrà fún bàbá mi Professor Banji àti bàbá mi Olóyè Sunday Igboho Òòṣà àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Ẹ gbàdúrà fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Professor Banji Akíntóyè, bàbá mi Olóyè Sunday Igboho àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ jẹ́ olólùfẹ́ Yorùbá Nation tọkàntọkàn. Ẹ wá gbàdúrà fún wa wípé iṣẹ́ ilẹ̀ Yorùbá Nation yìí kó ṣojú ẹ̀mí gbogbo wa. Yorùbá Nation tí à ń pòǹgbẹ yìí tá à ń gbàdúrà fún. Ìyá mi dára sí mi, mo rí yín bẹ́ẹ̀ o, ẹ káàbọ̀ mà, ẹ ṣeun o, Oòduà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀ o, ẹ ṣeun o, Oòduà á gbè wá, ẹ ṣe púpọ̀ mọ́mì mi. Ẹ bá wa gbà á ládùúrà wípé gbogbo àwa tá à ń pòǹgbẹ fún Yorùbá Nation yìí pé kí ojú wa ó dé ilẹ̀ Yorùbá yìí, Yorùbá Nation tá à ń pariwo yìí, kí a débẹ̀, kọ́kàn wa ó balẹ̀ níbẹ̀, kárí bá ti ṣe níbẹ̀, kárọ̀nà gbégbà níbẹ̀, káyé wa ó tòòrò minimini bí omi àjípọn, kí wọ́n má ṣe fi ẹnikẹ́ni wa ṣàwátì, kí Ọlọ́run ó yọ̀ǹda ẹ̀mí gígùn fún wa nígbà tí ilẹ̀ Yorùbá yẹn bá dé. Ẹ sọ di àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé kábíyèsí olùgbàlà, pẹ̀lú ọwọ́ iná àti agbára Ọlọ́run rẹ̀ nígbà tí ilẹ̀ Yorùbá ibi adé má jọ fi wá ṣàwátì ní orúkọ Jésù. Bàbá wa Professor Banji Akíntóyè, orúkọ Jésù lè bá mi gbàdúrà fún. Ayérayé ẹ bá mi gbàdúrà fún. Bàbá mi Pastor Adéníran, Mr. Adéníran, ẹ bá mi gbàdúrà fún. Bàbá mi Olóyè Sunday Igboho, ẹ bá mi gbàdúrà fún. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá lórí social media, ẹ gbàdúrà fún wa. Ọlọ́run ayérayé ẹ gbàdúrà fún wa, ẹ ṣàánú fún wa, ẹ gbé wa lórí sókè nígbà tí ilẹ̀ Yorùbá náà bá dé. Ẹ fún wa lẹ́nu gígùn, ká lówó, ká lọ́lá, ká níyì, ká lẹ́yẹ, kọ́kàn wa ó balẹ̀. Bẹ́ẹ̀ ni kó rí o. Jésù Kristi Olúwa wa, Jésù Kristi Olúwa wa. Ẹ ṣeun o ẹ̀yin tèmi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. A kú àdúrà tẹ̀ẹ̀kan, àdúrà wa gbà lágbára Elédùmarè. Àdúrà wa tó dẹ̀ ti gbà yé, èṣù ẹ̀ṣẹ̀ ò tún ní bàájẹ́ o. Ilẹ̀ Yorùbá aṣojú ẹ̀mí wa o. Gbogbo ẹ̀yin tí a jọ gbàdúrà lórí ìkànnì yẹn pátápátá ni mo kí o. Ní ìgbà tí ilẹ̀ Yorùbá bá dé, wọn ò ní fi yín ṣàwátì. Ẹ jọ̀wọ́ ẹ bá gbé prógráàmù yìí, ẹ bá gbé lọ sọ́dọ̀ àwọn bàbá wa oníṣẹ̀ṣe, ẹ gbé lọ sọ́dọ̀ àwọn bàbá wa àfáà, àwọn imam. Ẹni mo ní kí wọ́n jọ̀wọ́ kí wọ́n bá wa yan ilẹ̀ wa o. Èkìtì, ilẹ̀ Èkìtì kí wọ́n bá wa yan. Ẹ ṣeun ìyá mi dára sí mi, arẹwà obìnrin, mo kí yín bẹ́ẹ̀ o. Ẹ ṣeun ọjọ́ o, lágbára Elédùmarè, ẹ pẹ́ fún mi, ẹ dàgbà ẹ dògbó. Ìyá mi dára sí mi, mo kí yín. Mọ́mì mi Akínrìndé Abídèmí Mercy, mo kí yín, ẹ káàbọ̀ máa o. Akú àtàárọ̀ àdẹ̀kú àdúrà náà o. Peter, mo kí yín bẹ́ẹ̀ o, mo kí yín o. Timothy àbí nǹkan Ọláyẹmí, mo kí yín bẹ́ẹ̀. Olúwatọ́lá Adébánjọ, mo kí yín o. Fadékẹ́mi Grace Àwòyẹmí, ìyá mi olórúkọ ńlá, mo kí yín bẹ́ẹ̀ mọ́mì o. Àdúrà wa ti gbà o, àdúrà wa ti gbà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa pé àwọn ènìyàn wa gbogbo tí wọ́n ní nǹkan ìṣẹ̀ṣe lọ́wọ́. Ẹni mo ní kí wọ́n bá wa yan ilẹ̀ wa gbogbo o. Ẹni mo ní kí wọ́n ṣe ètùtù, kí wọ́n gbé ẹbọ, kí wọ́n gbé fún torí àwọn ará bígbé, kí ara ó ní wọn nínú igbó, kí àwọn àfáà wa náà kí wọ́n bá wa yan kíní tó máa ń kà yẹn, kí wọ́n bá wa yan mọ̀ǹtú àbí kí wọ́n pè é, kí wọ́n bá wa ṣe dáadáa, kí wọ́n bá wa gbàdúrà. Gbogbo àdúrà tá a bá máa gbà, ilẹ̀ ni ká máa bá sọ̀rọ̀, ilẹ̀ ni ká máa bá sọ̀rọ̀, ilẹ̀ ni ká máa bá sọ̀rọ̀. Gbogbo ibi táwọn ènìyàn ẹ̀ka yìí wà, kára ó máa ní wọ́n bẹ̀, kí wọ́n má lè rojú ráyè láti jáde síta pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ abí wọn, kí wọ́n má lè ráyè jáde torí pé I believe pé Ọlọ́run bẹ, bẹ́ẹ̀ lè nìyàn sì wà.
ẹ jọ̀wọ́ ẹ bá wa gbà ládùúrà o gbogbo wọn. Bàbá mi Ọládépẹ̀kun Táíwò mo kí yín o, mo kí yín akíkanjú ọkùnrin, ẹ káàbọ̀ ó pẹ́ yín díẹ̀ lénìí o. Ọládépẹ̀kun Táíwò ẹ káàbọ̀ sà. Ẹ̀yin tèmi gbogbo yín ni mo kí o, mo kí onílé, mo kí àlejò tí ò bá ń ṣe Fúlàní, mo kí gbogbo wa wípé a kú àtàárọ̀. Ẹ jọ̀wọ́ information tí mo fún yìí ẹ bá wa fún àwọn èèyàn wa. Ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má pẹ́ níta o. Tẹ́ bá ti rí pé aago 7 lù ẹ jọ̀wọ́ ẹ tètè padà sílé. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ òru tẹ́ ń ṣiṣẹ́ alẹ́ ẹ jọ̀wọ́ bíbélì yín ẹ gbé sára dáadáa. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ wípé ẹ lè gbé sára láti lè máa fi defend ara yín ẹ jọ̀wọ́ ẹ gbé dání ẹ gbé sára yín. Ẹ jọ̀ọ́ ẹ má jò jìnnà sí yín torí pé ogun ti débodè ṣùgbọ́n a mọ̀ wípé Ọlọ́run ti ṣẹ́ ogun náà fún wa. Ẹ jọ̀wọ́ ẹ ṣiṣẹ́ yẹn ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe o. Ẹ máa gbàdúrà lójoojúmọ́. Ẹ̀yin tí ẹ ní gbẹ̀tugbẹ̀tu ẹ gbé jáde ẹ máa fi bá ilẹ̀ sọ̀rọ̀ pé gbogbo àwọn aninilára ilẹ̀ Yorùbá kíkú ó máa pa wọ́n. Ìṣòṣèlú ni ìṣe politician ni tó ṣáà ní wá lára tó ní mẹ̀kúnnù lára ẹ máa ṣépè fún wọn lójoojúmọ́. Èyí tẹ́ bá morúkọ ẹ máa dá sí. Ilé wọn sọ pé wọ́n láfòràn wọ́n ní kinní kan àfòràn kọ́kọ́ kò lè ṣiṣẹ́. Back to send àwọn olóṣèlú kọ́kọ́ ò ṣiṣẹ́ mọ́ torí pé àwọn onílẹ̀ ti arrest wọn, wọ́n ti tú àṣírí wọn. Ẹ gbé ọfọ̀ síta, ẹ gbé àyájọ́ síta, ẹ gbé gbẹ̀tugbẹ̀tu jáde, ẹ gbé àfọ̀ṣẹ síta, ẹ gbólúgbohùn jáde. Dádì ni ẹ gbé bíbélì jáde, ẹ gbé kùránì jáde, ẹ máa ṣépè fáwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Àwọn tó sún wa débi tá a dé yìí tí wọ́n fi odidi 60 years parọ́ fún wa 1960 tó fi parọ́ fún wa dìsín. Ẹ gbé wọn gẹ́gùn, ẹ gbé wọn ṣépè. Àrọ́mọdọ́mọ wọn kó máa ṣẹrú, àrọ́mọdọ́mọ wọn kó máa ṣẹrú. Owó wa tí wọ́n kó lọ òkè òkun lọ bá àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn padà ṣẹrú kó padà dẹrú kó padà dẹrú nílẹ̀ Yorùbá. Tí ara bá ń tùyàn kí gbogbo àwọn ọmọ olóṣèlú kó máa ní wọn lára kó máa ṣàlẹ̀ jẹ kí wọ́n máa tọrọ jẹ nítorí pé wọ́n ti bá wa dé ipò àyè tí ò dáa nílẹ̀ Yorùbá. Bọ́n ṣe ń pa ọmọdé ni wọ́n ń pàgbà, ni wọ́n ń pa obìnrin, ni wọ́n ń pa ọkùnrin nítorí ìjẹkújẹ wọn. Kò sí olóṣèlú kankan tẹ́ lè rí tí ò sọ pé òun ò pààyàn rí láyé o. Kò sí tó lè jáde tó lè mú kán bomi ayé lála fún pé kó mú pé òun ò pààyàn rí lórí ipò tó wà yẹn, kò sí nínú wọn. So àwa ò dẹ̀ fẹ́ yẹn mọ́ àfáwọn apànìyàn lórí ilẹ̀ wa. Òun la ṣe gbà ládùúrà lẹ́ni tá a dẹ̀ mọ̀ pé àdúrà wa ti gbà lé wọn lórí. Ìṣọmọdé ni ìṣàgbà ni tó wọ ilẹ̀ Yorùbá kó fẹ́ pa wá á fi ṣera ẹ̀ á para ẹ̀ tọmọtọmọ lágbára Elédùmarè. Ogun Fúlàní ò ní kó wa. Ẹ̀yin tèmi ẹ jẹ́ fi orin ajìjàgbara yìí máa ṣe ìdágbére fún yín. Orin àwa ọmọ Yorùbá ajìjàgbara ẹ jẹ́ máa fi ṣe ìdágbére fún yín. Ẹ̀yin tèmi ẹ ṣeun o. Ẹ̀yin akọni mẹ́fà lẹ́ẹ̀kan sí mo ṣí fìlà fún yín o. Ẹ kú iṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá o. Ẹ̀yin akọni mẹ́fà ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ kú iṣẹ́ o. A máa ju yín ṣe ewé a máa jẹ́ àjíǹde ara máa jẹ́ o. Ẹ ṣeun o. Bàbá mi Ọlánipẹ̀kun Táíwò mo kí yín o. Abíọ́dún Ògúntóyìnbó ọba lónìí ọba lọ́la Olúmáì JP ẹ kú ètò àtàrọ̀ dádì mi mẹ́sẹ̀jì ti lọ lórí ẹ̀ máa kà gbogbo ẹ̀ mú máa kà. Bàbá mi Ògúntóyìnbó mo dúpẹ́ lọ́wọ́ yín o. Olúbùnmi Abíọ́nà mo kí yín. Sodiq Kẹ́nì mo kí yín. Dára sí mi Arẹwà obìnrin mo kí yín o. Mo kí yín mo kí yín. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú iṣẹ́ ẹ̀yin ti àrólé bàbá tẹ́ntẹ́n. Olúmáì ọba lọ́la JP. Bàbá mi Ògúntóyìnbó mo kí yín bẹ́ẹ̀ o. Akínrìndé Abídèmí Mercy mo kí yín o. Títílayọ̀ Sodiq mo kí yín o. Àjàní Àjàlá Adéráyọ̀ mo kí yín bẹ́ẹ̀ o. Mọ́mì mi mo mà kí yín o. Àjàlá Adéráyọ̀ mo kí yín o. Ẹ ṣeun o. Mo rí fìlà ògo lórí yín bẹ́ẹ̀ o. Ẹ̀yin ti ìmọ́lẹ̀ ẹ̀yin ti funfun lẹ́yẹ funfun nẹ́nẹ́nẹ́nẹ́ funfun nẹ́nẹ́ funfun lolúwa mo kí yín o. Àjàlá Adéráyọ̀ mo kí yín bẹ́ẹ̀ o mọ́mì mi. Oòduà gbè wá o. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣeun o. Ẹ̀yin ajìjàgbara ọ̀tá kú àwáyè. Èmi àrólé bàbá tẹ́ntẹ́n mà ní o.
olúmọ̀ẹ́k ọba lọ́la jp adé abíọ́dún ògúntóyìnbó dádì mi mo kí yín o ẹ ṣé púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun arọ́lẹ̀ bàbá tẹ́ntẹ́ ọmọ yín náà ni o olúmọ̀ẹ́k ọba lọ́la jp ẹ máa gbàdúrà fún mi ẹ máa gbàdúrà fún mi lójoojúmọ́ ẹ máa gbàdúrà fún mi Àlàó Tìjání mo rí yín bẹ́ẹ̀ o ayesco mo kí yín ọmọ ọpẹ́ la máa padà dún ọpẹ́ ló máa gbẹ̀yìn Yorùbá Nation lágbára Elédùmarè ọlọ́dìpẹ̀kun Táíwò gbogbo ojoojúmọ́ lẹ̀ ṣó ìfẹ́ sí mi èmi náà nífẹ̀ẹ́ yín o Mulikat Abdulgafar mo kí yín o Mulikat mo kí yín ẹ ṣeun o mo kí yín o Ọmọ́táyọ̀ ẹ̀rìn ọba Ọmọ́táyọ̀ ẹ̀rìn ọba mo kí yín mo kí yín mo kí yín Fúnṣọ́ Sàlámì bàbá mi mo mà kí yín bẹ́ẹ̀ o mo rí yín o mo rí yín o Fúnṣọ́ Sàlámì ẹ ṣé púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun I love you my brother Fúnṣọ́ one love one love one love thank you my brother thank you sir Olúwatọ́lá Adébánjọ mo rí yín bẹ́ẹ̀ o Àlàó Tìjání mo mà rí yín bẹ́ẹ̀ o mo kí ẹ̀yin tèmi mo fi eléyìí ṣèdágbére náà ni o ẹ ṣé púpọ̀ o ẹ ṣeun o ẹ ṣeun o àwọn akọni mẹ́fà mo kí yín o alágbára fárí ogun Olúwakẹ́misọ́lá mo rí yín bẹ́ẹ̀ well done sir thank you my lovely sister love you my sister ẹ ṣeun o mo nífẹ̀ẹ́ yín o ẹ ṣeun mọ́mì mi funfun nẹ́nẹ́ Àjàlá Adéráyọ̀ funfun nẹ́nẹ́ mọ́mì mi funfun nẹ́nẹ́ mo rí yín bẹ́ẹ̀ o ẹ ṣé púpọ̀ o Kúnlé Olúyẹmí mo kí yín well done boss thank you my brother God bless you ìyá mi funfun nẹ́nẹ́ Àjàlá Adéráyọ̀ olórúkọ ńlá mo kí yín o mọ́mì àdúrà yín á gbà nílẹ̀ Yorùbá o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣé o ẹ ṣeun o ẹ̀yin tèmi Àlàó Tìjání mo rí yín bẹ́ẹ̀ o èmi náà nífẹ̀ẹ́ yín o ẹ ṣé púpọ̀ o ẹ ṣeun o Oòduà gbè wá o ọpẹ́ òun ayọ̀ báyìí ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa èmi ọmọ yín náà ni o arólè bàbá tẹ́ntẹ́n olúmọ̀ẹ́k ọba lọ́la jp ó dàbọ̀.